orílẹ̀-èdè wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé má ti bẹ̀rù lábàámọ̀. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ní ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Ẹ̀yin ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni, gbogbo ọmọ káàárọ̀ òjíire lògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni, kí Ọlọ́run ẹlẹ́dàá kó ṣàánú wa, kó má jẹ́ kí ògo wa kó wọ òkùnkùn. Bẹ́ẹ̀ náà, torí ẹ̀ náà ni gbogbo wa ṣe ń jà fitafita wípé kí ògo adúláwọ̀, ògo ìmọ́lẹ̀ gbogbo ọmọ Yorùbá kí ó má wọ òkùnkùn ní agbára ti Ọlọ́run. Ẹ kú dédé wòyí lẹ́ẹ̀kan náà sí bí ẹ ṣe ti mọ̀ wípé èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olùkú yín Olùkáyà náà ló wà lórí ètò pẹ̀lú yín ní ìrọ̀lẹ́ yìí. A ní àwọn àlejò tí ẹ mọ̀ bí ẹni mowó, àwọn bàbá wa Fatai Ògúnríbidó, wọ́n wà níkàlẹ̀ láti wá ṣe kíni, láti wá yànnàná gbogbo ọ̀rọ̀ tí ó ti ń lọ láti bí ọ̀sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn. Òun náà, nǹkan mẹ́ta la máa sọ̀rọ̀ lé lórí ní èní. A máa sọ̀rọ̀ nípa bàbá wa Sunday Ìgbòho Òòṣà tí wọ́n wà nílùú Kútọnu. A máa sọ̀rọ̀ nípa wọn. A máa sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n kó sí Àbújá, Lady K àtàwọn tó kù náà. A máa sọ̀rọ̀ nípa wọn. A dẹ̀ máa tún wá sọ̀rọ̀ nípa ọba Ògbóni ní Èkó, lára àwọn G49 ti Èkó tí wọ́n kópa mọ́ wọn tó ṣe rally lÉkòó lọ́nìí 1st July 3rd nílùú Èkó. A máa sọ̀rọ̀ nípa wọn kí gbogbo yín náà lè mọ bí ó ṣe ń lọ. Nítorí bẹ́ẹ̀, òun náà la ṣe mú àwọn bàbá wa tí a mú wọn wá láti ṣe kíni, láti wá yànnàná àwọn ọ̀rọ̀ fún wa. Àwọn bàbá wa Ògúnríbidó wọ́n wà níkàlẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ bá wa gbé wọn wọlé, kí wọ́n kí àwọn olùgbọ́ wa, kí wọ́n lè ṣe kíni, kí wọ́n lè darapọ̀ mọ́ wa. Bàbá wa Ògúnríbidó, ẹ káalẹ́ sà, ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú àtijọ́, ṣé ará le dáadáa, àwọn ará ilé ń kọ́? Báwo ni, ẹ bá wa kí àwọn olùgbọ́ wa. Ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn mi, mo kí yín o, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin bàbá mi, ẹ̀yin màmá mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, tọwọ́tọwọ́ mo fi kí ní àṣálẹ́. Ẹ jọ̀ọ́ ẹ máa ká lọ ní agbára Ọlọ́run. A bẹ̀rẹ̀ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, à á parẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run náà. Ẹ ṣé gan ni, ẹ kú sùúrù wa, ẹ kú àmúmọ́ra. Ká dẹ̀ máa dúpẹ́ ẹ̀mí, ìyẹn ló ju wọn ní tí ẹ̀mí bá wà ìrètí ń bẹ. Ní agbára Ọlọ́run, ìrètí wa kò ní já sófo. Gbogbo àlàyé tí a máa gbọ́ lẹ́yìn náà á fún wa ní ìmọ́lẹ̀, nítorí pé gẹ́gẹ́ bí orin wa ti lọ ní àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Bẹ́ẹ̀ ni àwa ni. Ǹjẹ́ àti ẹ̀ mọ̀ iye ara wa pàápàá? Ǹjẹ́ àti ẹ̀ mọ̀ nǹkan tó tẹ̀ jẹ́ Yorùbá? Anyway, ẹ máa ká lọ, à á ṣe àlàyé dẹ̀ náà ṣàlẹ̀. Ẹ ṣé gan ni, ẹ kú àdúró ti wà, a máa rí yín bá. Ẹ ṣé, mo dúpẹ́ bàbá wa. Ẹ̀rí sọmísọmí ni ọ̀rọ̀ máa ń sọ fún bàbá wa. Ẹ̀yin agbọ́wọ́nríwòní lẹ́nu wọn ní alẹ́ yìí, ní àṣálẹ́, bó ti jẹ́ pé a rí wọn mú mọ́lẹ̀. Ó ti pẹ́ tí a ti ń ṣe. Ó yá, ẹ jẹ́ wá tún bá wa sọ̀rọ̀. Níjọ́ tí wọ́n bá wa sọ̀rọ̀ gbẹ̀yìn, a fẹ́ rójú wọn, ohùn wọn nìkan là ń gbọ́. Ṣùgbọ́n lénìí, a ní àǹfààní àti rójú wọn, láti rí ojú bàbá wa Fatai Ògúnríbidó. Nílùú London náà ni àwọn náà wà, tí wọ́n fi ìkàlẹ̀ sí. Kí Ọlọ́run ẹlẹ́dàá kó jẹ́ kí gbogbo wa ká kórè oko délé o. Àníkú sọ́nà bí èéfín ní agbára ti Ọlọ́run. Ibi tá a ti máa mú ọ̀rọ̀ wa
bí gbogbo yín ṣe mọ̀ lórí ètò wa, ètò yín, ètò gbàgede ọ̀rọ̀, bẹ́ẹ̀ ṣe ti mọ̀ pé ìkan òjọ̀kan náà la máa mú wá sí etígbọ̀ọ́ yín, tí a dẹ̀ máa ń yànnàná ọ̀rọ̀ tó bá jẹ́ tí ó jẹ́ kí ẹ mọ̀ bí ọmọ Yorùbá, ti ọmọ Yorùbá tilétilé, tí ó jẹ́ pé a kì í ṣe ọmọ àlè, tí a dẹ̀ ń gbàdúrà kí gbogbo wa ká kéré oko délé, àníkú sọ́nà bí èéfín ní agbára ti Ọlọ́run. Àmà ní gbúròó òkèèrè ìbànújẹ́, bẹ́ẹ̀ náà ni àní ránṣẹ́ aburú sí àwọn tí wọ́n wà nílé náà. So a fẹ́ fún yín ní a fẹ́ kí etí yín tó eléyìí tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Kútọnu sí bàbá wa. Oríṣiríṣi ètò ló ń lọ, oríṣiríṣi ọ̀rọ̀ ló ń lọ. Àwọn kan á tiẹ̀ sọ pé bàbá wa o, àwọn ti wà nílùú Germany ní ìsinyìí, wọ́n ti lọ darapọ̀ mọ́ àwọn ẹbí wọn. Àwọn kan á sọ pé wọ́n mà sọ pé wọ́n máa gbé wọn lọ sí ìlú location 419 mà ní, wọ́n mà ní wọ́n máa fi wọ́n ránṣẹ́ ni. Àwọn kan á sọ pé wọ́n ní wọ́n mà ti dáràn kan nílùú Kútọnu, òun náà ni wọ́n ṣe fi wọ́n síbẹ̀. Nítorí bẹ́ẹ̀ bàbá wa Ògúnríbidó wọ́n á tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yẹn fún gbogbo wa. Gbogbo wa la máa gbọ́ nǹkan tí gbogbo update, nǹkan tí ibi tí ó dé àti ibi tí ó mọ àti nǹkan tí ó ń ṣẹlẹ̀ nílùú Kútọnu. Ẹ gbọ́ bàbá wa Ògúnríbidó, ǹjẹ́ ẹ bá fi tó lé létí, kí ni nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí bàbá wa ní ọ̀hún? Ṣára wọn le dáadáa? Ṣé àlàáfíà ni wọ́n wà? Ṣé wọ́n ń jẹ, wọ́n mu? Ṣé kò sí nǹkan kan lára wọn? Ṣé dáadáa lára wọn le? Àti pé ìgbà wo tiẹ̀ ni wọ́n sọ wípé wọ́n tún máa lọ sí ilé ẹjọ́? Ṣé wọ́n sì lẹ́jọ́ tó máa fẹ́ dá fún wa? Ẹni pé question yẹn pọ̀ rẹpẹtẹ torí àwọn èèyàn wọn fẹ́ mọ̀ o. Ó yá, ẹ bá wa tẹ̀síwájú. Ẹ ṣé gan ni àǹtí mi, Olúwa máa fún yín ní okun àti agbára. Oore ọ̀fẹ́ tẹ́ fi ṣe lágbára Ọlọ́run kò ní kúrò ńbẹ̀. Nítorí pé ọ̀rọ̀ Nàìjíríà tàbí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá pé ó yé èèyàn lásán, oore ọ̀fẹ́ ńlá ni. Ọ̀pọ̀lọpọ̀ ni ò tiẹ̀ yé. Ọlọ́run má jẹ́ á wáyé lásán. Ọ̀pọ̀lọpọ̀ wa tiẹ̀ mọ ìrìn àjò Yorùbá pàápàá, iyì tá a ní gbogbo àgbáyé àti ẹ̀ mọ́. A kàn ṣáà ń pa wà. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Olúwa kà yín kún ìkan nínú àwọn tí Ọlọ́run là lóyè, tọ́lọ́run dẹ̀ là lójú láti sọ pé nítorí tá a bá ní ká wò ó, iṣẹ́ tá à ń ṣe iṣẹ́ ìgbàlà ni. Torí oríṣiríṣi kan ló ń ṣẹlẹ̀ tó jẹ́ pé ìjọba Nàìjíríà wọn ò fẹ́ kí àwọn èèyàn mọ̀. And oríṣiríṣi nǹkan tá à ń rí náà àmì ni nípa àwọn nǹkan tí ó ń bọ̀ tí àwọn èèyàn wa tán dẹ̀ rí. So ní agbára Ọlọ́run, eléyìí tá a bá lè sọ ní àṣálẹ́ yìí, a máa sọ. Láìpẹ́ láì jìnnà a tún máa kàn sí àwọn èèyàn wa. Nípa ti bàbá wa Ìgbòho tí ẹ ṣe lálàyé, mo rò wípé ọ̀pọ̀lọpọ̀ aláti ríròyìn lóríṣiríṣi nípa wọn. Òfin ní ìlú Republic of Benin, wọ́n jẹ́ ìlú tó jẹ́ kó máa ń tẹ̀lé òfin. Wọn dẹ̀ kì í fi ọ̀rọ̀ ẹjọ́, wọn kì í fi ṣeré. Torí wọ́n mọ̀ pé ẹni tó bá gbé wá sí ilé ẹjọ́, bí ìgbà tí ẹ bá wà ní àárín ìyè àti ikú ni. Nítorí ẹni tó wọlé ẹjọ́ kan bóyá ó máa jáde, bóyá ó máa gbé wọn lọ sẹ́wọ̀n. So ìdí èyí ló fi jẹ́ pé ẹ̀rù máa wà ní ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bí ará ilé tàbí àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ àtojúlùmọ̀ wípé lágbájá kí ló fẹ́ ṣẹlẹ̀ sí. So táwa ní ká wá wò nípa ti bàbá wa Sunday Ìgbòho, àwa la mọ ohun tí bàbá yìí dúró fún, nítorí wípé iṣẹ́ tí Olúwa rán òun ló ń jẹ́. Bí ó tilẹ̀ jẹ́ pọ́pọ̀lọpọ̀ wa a mọ iyì ara wa, a mọ ibi tá a ti ń bọ̀, kò yé wa. A kàn ṣáà mọ̀ pa wà, a béèrè ibi tá a ti ń bọ̀, àti ẹ̀wádìí pé gbogbo là ń lọ. Nǹkan tá a ṣáà mọ̀ ni pé ibi tá a wà, ṣùgbọ́n ibi tá a wà gangan ṣé inú ìtẹ́lọ́rùn la wà ni àbí inú ìnira, àbí inú ọrọ̀, àbí inú ìyà? Èmi á sọ wípé gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire, gẹ́gẹ́ bí ọmọ tí ó mọ díẹ̀ nípa nǹkan tó ti ń ṣẹlẹ̀ látẹ̀yìnwá, màá lè ṣàlàyé wípé inú ìyà la wà ní ilẹ̀ Yorùbá. Tó bá dẹ̀ fẹ́ já mi, ẹ pè kẹ́ ṣàlàyé wípé rárá kò rí bẹ́ẹ̀, kẹ́ wá proof fún mi. Nítorí pé alájẹ́ ọmọ Nàìjíríà lónìí. Ṣé Nàìjíríà tá a jẹ́ ọmọ Nàìjíríà, ìwọ àtèmi kí là ń wá nílùú òyìnbó? Kí ló dé tó jẹ́ kí gbogbo ẹni tó ń bí sí ilẹ̀ káàárọ̀ oòjíire lónìí ló fẹ́ kúrò nínú ilẹ̀ káàárọ̀ oòjíire?
ṣé bóyá ká wà nílùú wa kán máa bá wa ni àbí ṣèbá náà tí ó bá jẹ́ pé ó yẹ kó tó bá jẹ́ pé nǹkan yẹn wà bó ṣe yẹ kó wà ṣèbó yẹ káwa náà ká develop kó jẹ́ pé gbogbo àwọn tó wà ní Áfíríkà pátápátá náà wá sọ́dọ̀ wa kí ló wá dé tó wá jẹ́ wípé gbogbo wa la fẹ́ kúrò nílùú Nàìjíríà tá a fẹ́ jáde síta ìyẹn ni pé ohun tá à ń rí nílùú Nàìjíríà kò tẹ́ wa lọ́rùn ìyẹn ni pé ìgbé bẹ́ẹ̀ni ayọ̀ tí à ń rí lára àwọn tó wá láti ìlú òyìnbó wo làwọn náà fẹ́ wá gbé nílùú òyìnbó láì tẹ̀ mọ̀ wípé ọ̀dọ̀ wa gan tí ò bá jẹ́ pé ọ̀rọ̀ owó àtọ̀rọ̀ ìnira tó wà ọ̀dọ̀ wa gan ó bẹ́tà ju ìlú òyìnbó tá à ń pariwo lọ nítorí pé kò sí ayé nílùú òyìnbó bí kò yẹ pé ẹrú là ń ṣe so ìdí èyí ló fi jẹ́ wípé bàbá wa Sunday Igboho pẹ̀lú àwọn ìmọ̀ tó ti ní àti bó ṣe rí sí àti gẹ́gẹ́ bí ẹni tí Olúwa yàn ó jura ẹ̀ síta ọ̀pọ̀lọpọ̀ náà ti ẹ̀ ń sọ wípé Sunday Igboho ó fẹ́ gba Yorùbá kúrò ní ọwọ́ ìyà òun ni aṣáájú kò rí bẹ́ẹ̀ rárá o iṣẹ́ yìí ti ń bọ̀ látẹ̀yìnwá òun ló la òun náà lójú tó wá fún mi pé tọ àsìkò tí tó nì and nǹkan bí oṣù mẹ́fà sẹ́yìn òun náà ó jump in and nǹkan tó gbéṣe fún bí oṣù mẹ́rin márùn yẹn ayé gbọ́ ọ̀run dẹ́ mọ̀ so gbogbo alárí àwọn iṣẹ́ ribiribi tó gbéṣe tá a dẹ̀ rí gbogbo ìyà tó jẹ fún wa gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire ẹ̀mí ẹ̀ ó là iye ẹ̀ ó là ọkàn ẹ̀ ó là ó tún fún àwọn èèyàn ní education wípé tọ̀ nǹkan yóò tọ̀nà báwo la ṣe máa jẹ́ ọmọ onílé ọmọ ọlọ́nà tí jẹ́ pé ta là ń sùn báwo la ṣe máa jẹ́ ọmọ ẹlẹ́ran tó jẹ́ pé egun là ń jẹ a ṣe máa wá jẹ́ ọmọ ọba tó jẹ́ pé ẹrú là ń ṣe a ṣe máa jẹ́ ọmọ aláṣọ tá à ń wọ àkísà gẹ́gẹ́ bí ẹni tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà gbé yẹ̀wò ṣé gbogbo ọ̀rọ̀ yìí ṣé irọ́ ni àbí òtítọ́ ṣé àsọdùn ni àbí a kàn ń sọ ní pé káwọn èèyàn kan lè gbọ́ bó ṣe rí gọgọgọgọ nìyẹn o láì mọ̀ ìwọ ọmọlúàbí táwa ní ìṣe ọmọlúàbí táwa ń ṣe ó ti tà wá sí oko ẹrú wọ́n ní fẹ́ràn ọmọlàkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ èyí ni àmọ̀ràn sí àwọn ọmọlúàbí bó ṣe wà ní inú ìwé mímọ́ tó wà ní Kùránì pé ká nífẹ̀ẹ́ ọmọlàkejì wa ṣùgbọ́n ìfẹ́ ọmọlàkejì la ní títí lónìí tá a dẹ̀ ní wípé tọ̀ trust ìgbàgbọ́ àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó mú ọmọlúàbí lọ́wọ́ òun la ní ìgbàgbọ́ la fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó jẹ́ pé a kó wọn mọ́ra a ṣe wọn bí ẹbí a ṣe wọn bí ará bó jẹ́ kù díẹ̀ gan-an táwa gan-an máa jẹ táwọn ìjọba wọlé àgbélé wọn lọ́wọ́ pé ìdá ọmọlúàbí tán dá wa nìyẹn ṣùgbọ́n ìdá ọmọlúàbí yìí ó wá kó wa jẹ̀bi lónìí a ti wá dẹrú ní ìlú tó lọ́wọ́ ti ṣe wá ní ọba a ti wá di ẹni ẹ̀gàn nígbà tó jẹ́ pé ẹni ògo ni Olúwa dá wa ìdí èyí ni Sunday Igboho náà ṣe gbéra nígbà tó ráwọn tó tẹ̀síwájú pé a fẹ́ gba ilẹ̀ Yorùbá là kí gbogbo wa ká lè dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kí tẹ̀ náà ń pè ní Yorùbá pàápàá ẹ̀yin ẹ wò ó tá a bá ní ká lọ wo Brazil lónìí 80 million Yorùbás ló wà ń bẹ̀ the population of Brazil is about 280 million nínú 280 million yẹn táwa dẹ̀ jẹ́ 80 million yẹn ni wípé we constitute at least 1/3 of the entire country. So tá a bá ní ká wò we are 1/3 of that entire country kẹ́lẹ̀ mọ́ bá ṣe pọ̀ tó ní Brazil bẹ́ẹ̀ la pọ̀ bẹ́ẹ̀ ní 80 gbogbo ìlú 80 wà pátá 100% Yorùbá ni wọ́n bó tẹ̀ jẹ́ pé wọ́n ti contaminate language wọn bẹ́ẹ̀ la ṣe gbogbo Trinidad and Tobago gbogbo ìlú Jamaica pátápátá gbogbo àwọn ìlú yìí káwọn ẹ̀sọ́ Amẹ́ríkà ẹ wá wo bí ilẹ̀ Yorùbá ṣe gba ìtò tó yẹ pé àtàkà gbogbo àgbáyé ìyẹn ni pé láti jẹ́ ká mọ irú influence àti irú ẹ̀dá tó lọ ń dá wa tá a bá ní pé orílẹ̀-èdè kan wà ní gbogbo àgbáyé tó pọ̀ káàkiri gbogbo àgbáyé tó mọ Yorùbá orílẹ̀-èdè náà á múra àjẹ̀dú bíi China àti India so àwa wo níwò wípé ṣé ọ̀nà tá ẹ ká gbà tá a ti mọ̀ pé a jẹ́ ìlú tó ń ta epo Nigeria kúrò from 1 to 6 rí as the largest oil producing country in the entire world from number 1 to 6 from number 1 to 6 ní gbogbo wa wà tó jẹ́ pé a mọ̀ yí pé àwa Nigeria kúrò ní that unit rating rí
lórí from WhatsApp yẹn. number 1 to 6, number 1 to 5 bá a ṣe máa ń wà nìyẹn Send ẹ̀ sí gẹ́gẹ́ mi bí wá. oil producing country. Ṣùgbọ́n bá a ṣe ń produce oil tó, kí ló wà ní, kí la rí láti gbé yẹ̀wò nípa ìwà tá a wà nílùú Nàìjíríà lónìí? Ṣé free education náà fún wa ní, àbomi ni wọ́n fún wa ní, àbíná ni wọ́n fún wa ní, àbí títì ni wọ́n fún wa ní, àbó oúnjẹ náà fún wa ní? Gbogbo nǹkan tá a kà sílẹ̀ yìí kò sí kankan nínú ẹ̀ tí ọmọ Yorùbá lè fọwọ́ sọ̀yà pé ìjọba ń provide fún òun. Má Whereas ẹ the kí function of every government mo ti send is ẹ̀ to provide for mo its ti own send people, ẹ̀ program to yẹn provide program security, yẹn máa gbọ́n to padà. provide safety, to provide infrastructural facilities, and to provide good life for everybody. Ṣé bí good life yìí là ń rí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe dúró sí lóyìnbó tó yẹ pé àfẹ́ wálé nítorí pé ìyà náà ò jẹ wọ́n? Ìjọba ń ṣe ẹ̀tọ́ tó tọ́ fún àwọn fámìlì, wọ́n ṣẹ̀ṣẹ̀ bímọ gan á yẹ tó máa fún wọn. Gbogbo àwọn nǹkan yẹn pátápátá ló yẹ káwọn náà máa ṣe ní Nàìjíríà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti mọ̀, àwa tí a mọ̀ là mọ̀, Nigeria is a fake country, kò exist rí. Business center ní Nàìjíríà jẹ́ fún àwọn òyìnbó tó kó wa lẹ́rú. So tá a bá ní ká wo bí èdè ṣe rí, àwọn òyìnbó tó kó wa lẹ́rú wọn fún wa sílẹ̀, àwọn náà sì rúlu wa Bàbá rẹ̀ tó indirectly. dìde So ẹ má mo ń bínú gbọ́rọ̀ sà, yín mà. àwọn olùgbọ́ wọn sọ wípé wọ́n fẹ́ mọ̀ nípa bàbá wa Sunday níṣẹ́ pé kí báwo ni wọ́n ṣe wà Wọ́n á mọ̀ àti pé ṣe ìgbà rí, wo ni ó yé mi, ibẹ̀ mò ń bọ̀ ńbẹ̀. Wọ́n á pé ṣe wọ́n rí, suspect ni pé bàbá wọ́n wa ní Sunday ìgbọ̀ sẹ́ ọ̀hún ṣe rí gbà ṣàfẹ́ mọ bó míì, ṣe wà o. ṣe rí gbà míì ọ̀pọ̀lọpọ̀ lè máa, ẹ mọ ibi tí mo ti mọ̀rọ̀ bọ̀ mà, ọ̀pọ̀lọpọ̀ lè máa ṣe rí, wọ́n lè máa gbọ́ program yìí kó má yé wọn ní gbogbo láti ń bọ̀. Ìdí ẹ̀ tí Sunday Igboho ṣe ń jà lèmi ṣe láàyè fún wa. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi, nítorí pé tí àbáyọ̀nà náà ká ṣe àwọn àlàyé yìí, ọ̀pọ̀lọpọ̀ ò ní mọ orí ìjà tí Sunday Igboho ń jà. Sunday Igboho, tí ẹ bá ń kọjú láti mọ̀, àlàáfíà ni wọ́n wà. Gbogbo wa la gbọ́ nígbà tó ń ṣe àwọn àlàyé fún wa, pàápàá lọ́ọ̀yà wọn wípé tọ̀, lóòótọ́ ni wọ́n mú o, nǹkan tí wọ́n mú fún òun náà ni wípé ìjọba Nàìjíríà wọ́n fi orúkọ ẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá pé ọ̀daràn kan ni tó ń sá, pé tó bá ti rí o kánjọ ọ̀kan dì í mú. Kò ń ṣe pé ó ṣẹ̀, kò jalè, kò lu òfin, ṣùgbọ́n gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ìjọba Nàìjíríà wọn fẹ́ pa á, ìpa tó fẹ́ pa á yìí, òun lòun náà ṣe ní kó ń sàtìlà fún ẹ̀mí òun. Gbogbo àgbáyé díẹ̀ ni òfin ti wà wípé tá a bá rẹ́ni tó fẹ́ pa based on political issues nílùú ẹ̀, tó bá lè sá kúrò, gbogbo ìjọba àgbáyé pátápátá ló gbọ́dọ̀ gbẹ̀ni ẹ wọlé, kán protect ẹ̀, kán dẹ̀ fún ní ààbò tó péye. So ìdí èyí ni nígbà tí bàbá wa tó dé Benin Republic tó fẹ́ kọjá láti máa lọ sí Germany, passport tó ń gbé sí orí iná ló tọ́ka sí pé tọ̀ ẹni tí wọ́n ń wá ni. Ìdí èyí ni wọ́n ṣe dá padà wípé tọ̀ ẹni tó ń wá ní ọ̀, kí gangan ni ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. Ẹ̀rù wá bá Benin Republic pé báwo ni ẹni tí Nàìjíríà ń wá ṣe wá gba ìlú àwọn kọjá? Bóyá èṣù kan ni o, bóyá èèyàn kan tó jẹ́ kó lè fa wàhálà àti ìdààmú sí ìlú wọn ni o. Ìyẹn ni wọ́n ṣe kọ́kọ́ dì í mú láti kọ́kọ́ wádìí pé tọ̀ báwo ni tiẹ̀ ṣe jẹ́. Láàárín ọjọ́ mẹ́ta tí wọ́n dẹ̀ mú Sunday Igboho náà mọ̀ yìí pé ẹja ńlá kan ni wọ́n dì mú, tó jẹ́ pé ó di ilẹ̀ Yorùbá, tó jẹ́ pé láti ilẹ̀ Yorùbá tó jẹ́ pé tó dẹ̀ di ilẹ̀ Yorùbá mú gidigidi ṣinṣin, gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire tó dángájíá. So láàárín àwọn ọjọ́ mẹ́ta yìí, àwọn àmì hàn fún wọn ní Republic of Benin wípé ọmọ Yorùbá rere ni. Ìlú adẹ̀mọ̀ pẹ̀lú Benin Republic ní Yorùbá pọ̀ ń bẹ gidigidi gan ní southern part of the country. So ibẹ̀ southern part náà dẹ̀ ni wọ́n ti mú. So tọ̀ gbogbo yẹn ló wá fa gbígbé pa mẹ́ẹ̀ ní láti bí ọ̀sẹ̀ kan àbọ̀ sí méjì sẹ́yìn, tí àwọn èèyàn ṣe àwọn àlàyé nípa pé níbo ló gbà, ó mú passport kan ní, ó gba passport, gbogbo passport tí bàbá yìí fi travel, passport Nàìjíríà ni, tó dẹ̀ ní àmì nínú wípé ó ní resident permit sí Germany. So kò lu òfin nípa passport, kò lu òfin nípa ìrìnnà rárá, bí kò ṣe wípé ìjọba Nàìjíríà náà fi orúkọ ẹ̀ sílẹ̀ ní Republic of Benin pé tán bá rí o kàn dì í mú. Ìgbà tí wọ́n dẹ̀ dì í mú, ìdí tí wọ́n dẹ̀ dì í mú ni wípé wọ́n fẹ́ wádìí pé
ìlú Nàìjíríà tí wọ́n forúkọ ẹ̀ kalẹ̀ yìí pé wọ́n ń wa yìí, kí ni wọ́n ń wa fún? Ìgbà tí wọ́n dẹ̀ máa gbọ́ ròyìn, wọ́n realize pé wíwá tán wá o has to do with wípé ó ń jà fún ẹ̀tọ́ ìlú. Ẹ̀tọ́ ìlú tó dẹ̀ ń jà fún òun ló jẹ́ kí àwọn ìjọba Nàìjíríà kan fẹ́ pa á. Wọ́n dẹ̀ tó wá gbọ́rọ̀ yìí wípé wọ́n tẹ̀ lọ sílé ẹ̀ tó yẹ pé wọ́n fẹ́ pa wọn rí pa ni. Ìyẹn ló wá ṣe wọ́n láàánú wípé tọ̀, wọ́n yẹ pé báyìí ló ṣe jẹ́, ẹ jẹ́ ká mú lọ sí ilé ẹjọ́ ká lọ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹ̀. So wọ́n dẹ̀ ń retí pé káwọn Nigerian government náà tí wọ́n ṣe gbogbo àwọn ètò yìí láti gbé káwọn náà kan yọjú. Irú fúngbà díẹ̀ tán ti mú pàápàá Nigerian government gan wọn yọjú sí Republic of Benin court. Ṣùgbọ́n nígbà tó yá, àwọn tẹ̀ tún sọ fún wa pé àwọn kan gbé helicopter wá tí wọ́n fẹ́ jí gbé bọ́n ṣe jí Nnamdi Kanu gbé ni. Gbogbo nǹkan yìí ló jẹ́ pé ó wá ṣíjú sí àwọn ará Republic of Benin. Wọ́n wá rí i pé tọ̀, wọn ò gbọ́dọ̀ fi ẹ̀mí bàbá yẹn wéwu, and wọ́n dẹ̀ gbé lọ sí court. Àwọn judge àtàdájọ́ wọ́n lọ represent ní court. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó discuss ní court wọn jẹ́ kó jáde síta nítorí pé wọ́n fi ṣe nǹkan àṣírí gẹ́gẹ́ bí ìlú yẹn ṣe rí. So eventually wọ́n ṣàrí pé kò ní ẹni láti. Mo ní ìlú tó lófin tó lè ń tẹ̀ lófin ni wọ́n. Ìlú tó lófin tó ń tẹ̀ lófin ni Republic of Benin. So nítorí ìdí èyí tó ṣe ní pé àwọn ò gbọ́dọ̀ fi ẹ̀mí ẹ̀ wéwu. Wọ́n dẹ̀ mú un lọ sí ibi tí wọ́n mọ̀ pé wà ní ìpamọ́ títí tí wọ́n fi gbọ́ ẹjọ́ ẹ̀ ní nǹkan bí ọjọ́ díẹ̀ sẹ́yìn. Ìgbà tó wá mú wá ní ọjọ́ díẹ̀ sẹ́yìn, gbogbo àlàyé tí ìjọba Nàìjíríà ṣe, wọ́n ní kò wọlé torí pé kò sí àwọn òfin kankan tó de ìjọba Nàìjíríà láti gbé kúrò ní Benin. Kò dẹ̀ sí òfin kankan tó de Benin láti gbé wá sí Nàìjíríà. Ìgbà táwọn náà dẹ̀ ti rí pé ọmọ ọkọ ni wọ́n ní Republic of Benin, wọn kì í ṣe ọmọ àlè. Àwọn náà wá wo níwọ̀ wípé tọ̀, àwọn ti mú eléyìí ná, ẹni tó fẹ́ pa ni, ọmọ káàárọ̀ oòjíire dẹ̀ ni. Ṣùgbọ́n kàkà kí wọ́n fi ilẹ̀ fún àwọn Buhari pa àwọn agbèpamọ́, kódà ibi tán fi sí, wọ́n ṣàlàyé ẹ̀ fún àwọn ní bí àwọn ló ṣe rí o, ṣùgbọ́n kò ń ṣe àwọn o, nítorí maximum security tó wà ń bẹ̀ lọ fi síbẹ̀. Torí tó bá ní kán filẹ̀ kó máa lọ, wọ́n ṣe àlàyé wọn ní tá lọ tàbọ̀ pa lórí títì ńkọ́, tó bá lọ gbìyànjú láti lọ gbé ńkọ́. Ìdí èyí, so tó bá ní pé kò ń ṣe ẹ̀wọ̀n, kò ń ṣe pé bóyá wọ́n sentence ẹ̀ sẹ́wọ̀n torí pé ó ṣẹ̀, wọ́n lọ gbé pamọ́ nítorí pé ìlú tó ní òfin ní Republic of Benin. Wọ́n dẹ̀ fẹ́ kí kán fẹ́ nǹkan kan lù ú tó lè fa ikú fún. Wọ́n dẹ̀ fẹ́ nǹkan tó lè fa pé bóyá wọ́n fẹ́ lọ yan ìbọn lórí títì torí wọ́n mọ̀ pé Nigerian government wọ́n fẹ́ eliminate ẹ̀ ni. Oore ọ̀fẹ́ Ọlọ́run ni ò jẹ́ kán bá ń jọ́ tí wọ́n lọ sílé ẹ̀ torí wọ́n fẹ́ pa ni. Kájẹ̀ bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé ká ní wọ́n rí pa ní ọjọ́ yẹn ni. Gbogbo àwọn tá a rí dé ọjọ́ òní tí wọ́n kó lọ sí court, àwọn 12 13 yẹn pátápátá, gbogbo wọn bá pamọ́lé, wọ́n á dẹ̀ sá kúrò ńbẹ̀. Ìyẹn lè máa fi mọ̀ wípé ìjọba mùjẹmùjẹ ta ní Nàìjíríà, kọ́lọ̀ kó gbà lọ́wọ́ wọn. Kọ́lọ̀ lè gbà ní kó ṣàánú fún wa gbogbo ìgbèkùn tí a wà nípa ọ̀rọ̀ ìjọba, kọ́lọ̀ kó yọ wá kúrò ní ìgbèkùn náà. Ó wá wà lọ́wọ́ ìwà tèmi o, ká tají kúrò nínú oorun tá a ti ń sùn, nítorí pé ọmọ ọba níwà kì í ṣọmọ ẹrú. Àlàyé tẹ̀mí ṣe lẹ́tọ̀ọ́lẹ̀ láti jẹ́ ká mọ àwọn ìdí ẹ̀ tó fi jẹ́ wípé Sunday Igboho ìjà tó ń jà fún wa kò ń ṣe ìjà ara ẹ̀ nìkan. Ìjà gbogbo wa náà ló ń jà pé ká lè gbé ìgbé ìrọ̀rùn, nítorí pé ìgbà kan ti wà rí nígbà tán ti ìlú gbogbo wa tó jẹ́ pé ilẹ̀ Yorùbá gbogbo àgbáyé náà ti mọ̀ gẹ́gẹ́ bí ìlú tó jẹ́ wípé ó tẹ̀lé òfin tó dẹ̀ ń ṣe ìlànà ìjọba tó jẹ́ pé ó ju ti ìlú òyìnbó lọ. Gbogbo jealousy ni àwọn òyìnbó rí, ìlara iná rí wípé tán bá fi Yorùbá sílẹ̀ láti lead Nàìjíríà, tàbí tán bá fún Yorùbá ní ìsinmi tàbí ní òmìnira, pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó wà ní gbogbo àgbáyé nílùú pápátá kò sílẹ̀ tó máa ga tó ilẹ̀ Yorùbá. Problem tí ilẹ̀ Yorùbá ní nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní àgbàrá òjò lọ́wọ́ nílé wó, onílé fúnra ẹni ò ní gbà fún. So ẹ má bínú tí bá bọ̀ yín torí pé mo fẹ́ kẹ́ mọ ìdí ẹ̀ tí Sunday Igboho tó ṣe fẹ́ jà takuntakun fún àwa ọmọ Yorùbá, ká lè mọ̀ wípé ọmọ ọba ni wá tó ń ṣẹrú, ọmọ aláṣọ ni wá tó ń wọ àkísà, ọmọ ẹlẹ́ran ni wá tó lè ń jẹ egun, nítorí pé Ọlọ́run ò dá wa láti wá ṣẹrú, ọmọ ọba ni wá. Adé tó kọ́kọ́ sọ̀kalẹ̀ sórílẹ̀-èdè alààyè yìí, ilẹ̀ Yorùbá ló kọ́kọ́ sọ̀kalẹ̀ sí. Bí àwọn òyìnbó tiẹ̀ mú gbogbo history tí wọ́n overturn ẹ̀ tán yìí síra wọn bẹ́ẹ̀ ni pé àwọn ni gbogbo nǹkan,
tọ̀ ọlọ́run tọ́ ọmọ onílẹ̀ tí tó fẹ́ lò lẹ́ ń sìn àjèjì gbọ́dọ̀ parada. Èyí ni májẹ̀mú ọlọ́run fún àwa ọmọ ilẹ̀ Yorùbá. Màá dẹ̀ fẹ́ kí gbogbo ká fọwọ́sowọ́pọ̀ láti gba ilẹ̀ Yorùbá, nítorí pé òmìnira ti dé ní agbára àṣẹ ọlọ́run. Ká lè gbé ìgbà ọ̀tọ̀ ọlọ́run fẹ́ fún wa, ká lè gbé àyànmọ́ Yorùbá pé ọmọ ọba tó lọ lead the entire world. Ibẹ̀ láti rí national anthem atẹ́mi gbé jáde wípé àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Gbogbo ìyà tó ń jẹ gbogbo dúdú gbogbo àgbáyé lónìí, wọ́n ní ìyà tó ń jẹ ilẹ̀ Yorùbá ló fìyà jẹ gbogbo àgbáyé. Ọjọ́ tí Yorùbá bá gba òmìnira ni gbogbo dúdú àgbáyé máa tají kúrò nínú ìyà. Èyí ni mo ìdúró náà, ká tẹ̀síwájú. Ẹ ṣé. Ẹ ṣé mo dúpẹ́ bàbá Ògúnrúbidé. Ṣé rí tí a bá fi wọ́n sílẹ̀ bàbá béèrè question ẹyọ kan lọ́wọ́ wọn, wọ́n á fi dáhùn wa lóhùn 10, wọ́n á dẹ̀ ti máa tẹ̀síwájú. Wọ́n á ṣe mọ̀ kó lè yé wa yékéyéké. Òun ni bàbá wa wọ́n ṣe ń ṣàlàyé fún wa, kó má jẹ́ pé wọ́n kàn máa mú ní òféèrè, wọ́n máa kàn mú ní kinní ni. Wọ́n bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ pé kí wọ́n kọ́ wu láti ilẹ̀ fún wa, kó lè yé wa dáadáa. Ẹ ṣé mo dúpẹ́. Ojú òní tí yẹn rí ọwọ́n ti wà lórí pé kí wọ́n máa bá wa sọ̀rọ̀ Yorùbá yìí, ilẹ̀ Yorùbá yìí. A ti tójọ́ mẹ́ta kan náà, a ti tó bí ọdún bíi 10 sẹ́yìn ni bàbá wa ti ń rí ìran yẹn wípé kí ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Ǹjẹ́ kì í ṣọ̀wọ́n ará bíbá fẹ́ kó wa lẹ́rú báyìí? Ǹjẹ́ ó jẹ́ ká wà níbi tá a wà yìí? Kò mà sí lọ síwájú mọ́. Ó mà jẹ́ ká máa gba ilẹ̀ wa bí wọ́n ṣe ń sọ. Bí wọ́n ṣe ń sọ nìyẹn. Ṣé ok, mo ń bọ̀ wá àti kẹ́ pè wọlé, ṣùgbọ́n jẹ́ ká wò ná. Màmá wa, ṣé ẹ fẹ́ bá wa dá sí ètò ni? Nítorí pé a wà lórí ètò báyìí ná. Ṣé ẹ fẹ́ bá wa dá sétò ni? A wà lórí ètò. Afẹ́fẹ́ yín náà ni pé ẹ ṣé, ẹ kú ọ̀rọ̀. Ọlọ́run á jẹ́ ká ṣàṣeyọrí. Àmín. Àmín o. Olúwa mú wa délẹ̀ ìlérí. Àmín. Gbogbo ẹni tó gbógun ti ìgbìyànjú gbogbo ọmọ Yorùbá, Ọlọ́run á san wọ́n lẹ́san tó tọ́ sí wọn. Àmín. Olúwa á dẹ̀ gbà wá lọ́wọ́ àwọn amúnisìn. Àmín. Àmín o. Olúwa á gbé wa dé ibi tá a fẹ́ lágbára Ọlọ́run. Àmín Ọlọ́run. Ọlọ́run á dẹ̀ bá wa fi àánú gbé olóyè Ìgbòho jáde lágbára Ọlọ́run. Àmín. Àmín o. Nǹkan fẹ́ sọ náà ni. Ẹ ṣé mo dúpẹ́ màmá wa. Níbo lẹ ti ń pè wá? Ẹ ṣé gan-an. Tẹ́ bá fẹ́ dárúkọ yín, níbo lẹ ti ń pè wá? Láti Manchester làwa ti ń pè. Ẹ ṣé mo dúpẹ́. Ojú òní tí yín màmá wa. Gbogbo àdúrà tí ẹ dẹ̀ gbà, Ọlọ́run á bá wa mú lọ sílé àṣẹ. Ọlọ́run á ṣàánú gbogbo wa nítorí ó dá mi lójú pé ọmọ káàárọ̀ òjíire ni yín. Àákéré òkòdé lágbára Ọlọ́run, àníkú sọ́nà bí èéfín. Ọlọ́run á wá gba ilẹ̀ náà, á gba ìlú náà, á gbà fún wa ní agbára tí Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ màmá wa. Ẹ ṣeun gan mà. Àwọn màmá wa kan lọ́pọ̀ wọlé láti ìlú Manchester yẹn, wọ́n ní ọ̀wọ́n náà ipe kàn bá wa dá sétò ni, wọ́n dẹ̀ ṣe àdúrà tó pọ̀ fún wa. Ọlọ́run bá mi ṣe dáadáa fún màmá wa náà. So ẹ̀gbọ́n mi, bí a ṣe ń sọ lọ, nítorí pé kí ni oríṣiríṣi ló ti wà tó yẹ ká yànnàná. Ṣé mọ̀ pé ti bàbá Sunday Ìgbòho nìyẹn? Bẹ́ẹ̀ náà tún ni àwọn èèyàn wa tó wà ní Àbújá, nítorí pé on the 1st ni wọ́n ti kó àwọn ará bíbá yìí. Ó ti lé ní oṣù kan àtijọ́ mẹ́ta tí wọ́n ti mú wọn sọ́dọ̀. Tó ti gbé wọn lọ sí ilé ẹjọ́, oṣù kan fẹ́ẹ̀ tó. Alákọ̀ọ́kọ́ tó gbé wọn lọ sílé ẹjọ́, wọ́n léèyàn 3 ni wọ́n rí. Ó yá, wọ́n léèyàn 4 ló wà ní àkàtà wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé adájọ́ wọ́n fi òfin lélẹ̀ yìí pé àwọn tó wà bá máa dájọ́ fúnṣẹ̀ àfi kí ọ̀wọ́n rí wọn. Àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé lánàá wọ́n kó wọn wá sí ilé ẹjọ́ láti oṣù kan tó ti kọjá. Àná báyìí ni a tó fojú kàn wọ́n, ni lọ́ọ̀yà wọn tó fojú kàn wọ́n. Inú wa dùn, ayọ̀ wa kún, ṣùgbọ́n ó sì ń ṣe wá ní kàyéfì àti pé inú wo ò tún ìdùn délẹ̀ tán, torí pé èèyàn 12 ni wọ́n kó nílé bàbá wa Ìgbòho níjọ́ tí wọ́n kó wọn. Èèyàn 8 ni wọ́n kó wá sí ilé ẹjọ́ ní àná. Wọ́n fi yé wa wípé orúkọ wọn ni Òtálì, orúkọ tí àwọn adájọ́ wọn tí àwọn lọ́ọ̀yà wa fi sílẹ̀, òun ni ò jọra wọn pẹ̀lú orúkọ tí àwọn arábí tó fi sílẹ̀ nígbà tí wọ́n máa gbà wọ́n wọlé. Ṣùgbọ́n ṣe bá mọ̀ pé èèyàn 12 ni wọ́n mú. Wọ́n dẹ̀ mọ̀ wọn tí wọ́n mú torí àwáwí ni orúkọ jọra orúkọ ò jọra wọn. Wọ́n mọ̀ pé àwọn 12 lọ́wọ́n kó.
wọ́n dẹ̀ mọ̀ ibi tó fún wọn méjèèjìlá sí bó ṣe wá jẹ́ pé orúkọ ní ìsìn lọ́wọ́ ń tẹlẹbẹ mọ́ ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní àṣàárí wọn lọ́la ṣá kí kankan má ṣe wọn o kíkú má pa wọn kárùn má ṣe wọn kárí ojú wọn láyọ̀ àtàlàáfíà kárí wípé wọ́n wà láyọ̀ àtàlàáfíà àdúrà tí à ń gbà nìyẹn. Bàbá wa kí lẹ lérò yìí pé ó lè ṣẹlẹ̀ ní ọ̀la àti pé kí ni nǹkan tẹ́yin gan ń lérò yìí pé tá à ń gbàdúrà kí ó ṣẹlẹ̀ tí wọ́n bá kó wọn wá sí ilé ẹjọ́ lọ́la kí ni nǹkan táwa ń lérò pé kọ́lọ́run jẹ́ kó ṣẹlẹ̀ sí wọn. ẹ ṣé gan ni sísítà mi ẹ ṣé àdúrà tá à ń gbà náà ni pé kí Ọlọ́run Elédùmarè kó sí àwọn adájọ́ wa nínú kán lè mọ̀ wípé ìjà ẹ̀bi ni ìjọba ń jà lórí wọn. Ṣùgbọ́n mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ kọ́kọ́ tó di wípé máa lọ síbi question tẹ́ ẹ béèrè. Gbogbo ẹni tó bá ń wò mí lónìí ẹ jẹ́ ká máa dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Ká máa dúpẹ́ gidigidi ní ọwọ́ Ọlọ́run nítorí pé kò lè ṣe àwọn nǹkan ẹ̀ kó má fi àyè ọpẹ́ sílẹ̀. Lóòótọ́ ní ọjọ́ yẹn wọ́n pa àwọn èèyàn. Àwọn tán pa tọ̀ bóyá bólúwa ṣe kọ́ náà bólúwa ṣe kọ́ nìyẹn. Ṣùgbọ́n nǹkan tí mo fẹ́ ká fi máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí ni wípé ká ní kò kì í ṣe pé Ọlọ́run wà pẹ̀lú bàbá Sunday Igboho ni. Ká ní wọ́n rí pa ní ọjọ́ yẹn ni gbogbo àwọn 12 tá à ń sọ lẹ́yìn ní gbogbo ọ̀nà bá ti pa pátápátá. Ṣùgbọ́n ìgbà tán ti rí pa wọ́n tàn pé bó ṣe jáde síta yẹn wọ́n bá ní kán pa gbogbo àwọn tó wà nílé yẹn gbogbo wọn ló mọ̀. Ó máa tú wọn ní àṣírí nígbà tó tásìkò bá tó. Ìyẹn ló ṣe wá kó gbogbo àwọn yẹn. Ọ̀dẹ̀ mọ̀ bóyá ẹnìkan wò wọ́n. Wọ́n tiẹ̀ kí anybody wò wọ́n torí pé àárín òru ni wọ́n wá ṣe iṣẹ́ ọṣẹ́ tó wá ṣe. Ṣùgbọ́n nígbà tán ti rí Sunday Igboho wọ́n mọ̀ bí bàbá Sunday Igboho àwọn ọmọ bóyá òun fúnra rẹ̀ wò wọ́n rí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ bóyá wò wọ́n wọ́n ti wò pé tán àmì náà tí wọ́n jà tán ti rí gbámú pé òun nìyí tọrọ lọ pa ni Ọlọ́run ló yọ tó jẹ́ kán rí pa. Wọ́n ti wọ́n níwò wípé gbogbo nǹkan tó bá pọ̀ nínú ilé yẹn pápátá ló máa lè give account of. Ìyẹn lẹ́nu ṣe bà wọ́n náà ṣe kó àwọn èèyàn kúrò. Otherwise ká ní wọ́n rí pa ní ọjọ́ yẹn ni gbogbo àwọn tá à ń sọ̀rọ̀ yìí pátápátá náà bá pamọ́ lé. Ìjọba Buhari lè kúrò bẹ́ẹ̀ wọ́n á ní wọn ọmọ wọ́n á ní ọ̀nà sójà ló pa wọ́n. Ọlọ́run ní ẹ jẹ́ ká máa gbàdúrà kọ́ ìjọba àmùjẹmùjẹ kọ́ ló kó gba Yorùbá kúrò ní ewu ńlá o á ti wọ́ one chance o Olúwa ní kó gbà wá lọ́wọ́ ìjọba àmùjẹmùjẹ o. Ìwọ tó ń wò mí tó ń rò pọ̀rọ̀ rẹ̀ John là ń sọ. Ìwọ tó ń wò mí tó ń sọ̀rọ̀ pé àbọ̀rọ̀ èdè là ń sọ kò rí bẹ́ẹ̀ rárá o. Àlàyé tá à ń ṣe fún wa ni wípé ká tó jẹ́ mùsùlùmí ká tó jẹ́ gbàgbọ́ Ọlọ́run kọ́kọ́ dá wa ní ènìyàn. Ogun bá dé lónìí sìn kò mọ mùsùlùmí kò mọ ìgbàgbọ́ kò mọ oníṣẹ̀ṣe. Gbogbo ìmọ̀ ò mójú anybody. Àlàyé táwọn ń ṣe lẹ́yìn ni wípé ọmọ káàrọ̀ òjíire ni wá. A ní èdè ẹ̀gbọ́n ni wọ́n ní orílẹ̀-èdè. A ní àṣà kódà àṣà wa ní gbogbo àgbáyé ń gbà jù gẹ́gẹ́ bí àṣà tó jẹ́ number 1 ní gbogbo àgbáyé. Láti Japan dé Amẹ́ríkà kò sí ìlú tí wọ́n ti máa họ́nà culture Yorùbá. Nílùú Brazil lónìí Yorùbá religion ni wọ́n ń sìn. Ṣé àwa sọ pé wọ́n mọ Ọlọ́run ni? Ara nǹkan tó kóyà jẹ wá nìyẹn torí pé nígbà tó lọ́run dá wa sí ilé ayé a lọ sí bank a lọ register pa fẹ́ ṣe account bí Ọlọ́run dá wa gbogbo wa sí ilé ayé náà nìyẹn tó dá funfun tó dá Indian tó dá gbogbo wa. Gbàrà tó lọ lẹ́tí dá wa lójú fún ní pin number àti code tá a máa lò láti gbé ìgbé ayọ̀ ní orílẹ̀-èdè alààyè. So ìgbé ayọ̀ tó lọ́run dá wa pa máa gbé yìí code tá a máa fi gbé Ọlọ́run ti fún wa. So for this reason alone a ti mọ̀ wípé gbogbo nǹkan tó wá pọ̀ ní ọjọ́ òní gẹ́gẹ́ bí sí ọmọ káàrọ̀ òjíire a ti ṣìnà yẹn tipẹ́tipẹ́ tí àwọn gan ti yà fúnra. Àwọn nǹkan yẹn ló ń kọ́ bá wa lónìí. So tá a bá ní ká wò ó ọ̀rọ̀ wa kò ń ṣe ọ̀rọ̀ religion kò ń ṣe ọ̀rọ̀ pé bóyá ìwọ ni gbàgbé èmi jẹ́ mọ̀lẹ́ gbogbo alájọmọlúàbí tá a wá látòrí sùn kan náà tá a bá gbé Bíbélì kalẹ̀ tó gbé Quran kalẹ̀ same story náà ló wà nú ẹ̀ orúkọ náà kàn change ìyẹn ni pé politics gan ni religion in most cases inú ẹni
àti ẹ̀sìn tó ní kálukú bá dì mú òun náà ni ẹ̀sìn tí èèyàn mọ̀ pé ó lè gba òun là. So láti ní sí wa tó fi jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ fi èdè ká mọ̀ wípé ìjà tó wà ńlẹ̀ kì í ṣe ìjà religion. Gbogbo wa ní kẹjẹ́ ká fi èdè ká wò wípé oko ẹrú láti wà láti over 100 years. Àsìkò jẹ́ ti tó tọ́lọ̀ fẹ́ gbà wá, òun la ṣe gbéra lọ́wọ́lọ́wọ́ sí tí Olúwa kó àwọn kan jọ pé kó bẹ̀rẹ̀ sí jà ìjàngbara ẹ̀ fún wa. Mo fi Ọlọ́run bẹ̀ yín, mo fi ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ̀ yín, ẹ jẹ́ ká jí ká jọ gbìyànjú láti ṣe àlàyé fáwọn èèyàn wípé tá a bá gba òmìnira ìtura máa dé bá ilẹ̀ Yorùbá. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n lò lónìí nílẹ̀ ìlú Nàìjíríà, ilẹ̀ Yorùbá ni ọ̀rọ̀ yìí wà. Lẹ́yìn epo tí wọ́n ń wà, jẹ́ pé àwa náà alépo ní ọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá. Nigerian Port Authority tá a fi owó kòkó kọ́, òun ló tún hàn Nigeria government ní the best resources. Gbogbo ilé pátápátá àwọn nǹkan tí ó sọnù ní tí àwa gan ti àṣàkíyèsí. Ẹ jẹ́ ká ronú ká mọ̀ wípé oko ẹrú la wà. A dẹ̀ gbọ́dọ̀ gbára wa kúrò ní oko ẹrú. Àìjẹ́ bẹ́ẹ̀ generations tó ń bọ̀ wọn ò ní rí ilẹ̀ gbé. Àwa táwa ní abroad bí àní nílé padà sí. Ọ̀rọ̀ ńlá àwọn ìyà ńlá ló ṣubú tẹ̀ wá táwa gan tá àti mọ̀ nítorí pé wọ́n fẹ́ ṣe Islamization of Nigeria. Wọ́n dẹ̀ fẹ́ sọ ilẹ̀ Yorùbá di ilẹ̀ Fúlàní pátápátá. Àwọn dẹ̀ sọ gbogbo àlà ń gbọ́ lójoojúmọ́ sọ pé wọ́n fẹ́ depopulate, wọ́n fẹ́ reduce population ilẹ̀ Yorùbá by 2/3 so that wọ́n á lè control the entire Yorùbá people wọn ní wà ní majority mọ́. Àwọn plan tó wà nílẹ̀ nìyẹn. Tẹ́ bá rí táwọn Fúlàní tó ń kó wọn wọlé oko wa, wọn ò lọ síbẹ̀ fún kankan o. Wọn ò lọ láti lọ settle down torí election tó ń bọ̀ o. Ìbọn náà kó lọ́wọ́ nígbà tásìkò bá tó tọ́ bá give order pé ó yá mass ethnic cleansing. Ẹ lọ bẹ̀rẹ̀ mass extermination of the people. Gbogbo ibi tẹ́rí wọn tó kó wọn sí yẹn, àwọn ibi tí ọrọ̀ ajé ilẹ̀ Yorùbá wà, gbogbo ìjọba yẹn pápátá gold ló wà gbogbo bẹ̀ pápátá. Àwọn ìyà tó fi ń jẹ wá nìyẹn, kò jẹ́ ṣe pé àwọn Fúlàní kan ló ń ṣiṣẹ́ yìí. Àwọn European partners wọn, àwọn náà rán wọn níṣẹ́ tó ń jẹ́. Àwa ní ká wá bá ìfun àti ẹ̀dọ̀ wa sọ̀rọ̀ ká lè mọ̀ wípé àgbàrá òjò lòun onílé wó, onílé wa fúnra ẹni ò ní gbà fún. Mo fi Ọlọ́run bẹ̀ yín, mo fi àjọbí bẹ̀ yín, ẹ jẹ́ ká jọ gbé ká lè jagun ní àjàyè. Láì jẹ́ bẹ́ẹ̀, Ọlọ́run má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó wọ oko ìparun torí pé ewu wà ní oko lóńgẹ́ fúnra ẹ̀ pàápàá ewu ńlá ni. Mo fi Ọlọ́run bẹ̀ yín, ẹ má lọ́rọ̀ mi pọ̀. Nǹkan tá a nídìí sìn is education and sensitization. Ká lára wa lọ́yẹ̀, ká fúnra wa ní ẹ̀kọ́ ìjìnlẹ̀ láti mọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó kọjá religion, ó kọjá pé bóyá ibìkan ló belong sí ibìkan lè belong sí. A gbọ́dọ̀ tún yáyá ká tún yà ká kóra wa jọ ní ṣọ̀kan gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire. Mo fi Ọlọ́run bẹ̀ yín, religion wọ́n o nítorí pé tí mo bá bẹ̀rẹ̀ sí dún kàwùkàwù kò mọ̀ gbàgbọ́ kò mọ̀ mọ́lé. Ṣùgbọ́n tí ìfọwọ́sowọ́pọ̀ bá wà láàárín àwa gbogbo wa ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, à ní mo bá ṣe máa panú pọ̀ tá máa pẹnu pọ̀ tá máa finú konú láti mo bá ṣe máa lo strategy tá máa fi jẹ ogun yìí tó gbìyànjú kí tí òfin ní borí wa. Ká dẹ̀ mọ̀ pé àwọn ọ̀dàlẹ̀ àárín wa náà gbá tásìkò bá tó, Olúwa á fẹnu wọn gbolẹ̀, á dẹ̀ jà fún wa, á dẹ̀ gbé wa lékè. Now gẹ́gẹ́ bí àwọn àlàyé tí àwọn tó wà ní Abuja, gbogbo wọn la rí nǹkan tójú wọn rí ní ẹnu bí ọjọ́ láti bí oṣù kan tí wọ́n ti kó wọn. Mo ti sọ pé ẹ jẹ́ ká máa dúpẹ́ pé ẹ̀mí wọn ṣì wà. Ní ọjọ́ Friday wọ́n ṣe adájọ́ yẹn ti sọ pé wọ́n gbọ́dọ̀ rí wọn ní ọjọ́ Monday, ṣùgbọ́n láti ìgbà tó ti kó wọn lọ, gbogbo lọ́yà tí wọ́n ti lọ síbẹ̀ yẹn láti lọ rí àwọn DSS wọ́n á ti fẹ́ wọ 20. Ọ̀pọ̀lọpọ̀ àwọn organization tó gbé lọ́yà dìde pé kó lọ rí wọn, àwọn DSS wọn fún wọn láyè láti lọ rí wọn. Ṣùgbọ́n nítorí pé wọ́n wá fẹ́ wá sí ilé ẹjọ́ ní àná, àwọn agbẹjọ́rò wa sọ fún adájọ́ wípé tọ̀ kí wọ́n tó lè kó àwọn èèyàn wá sí ilé ẹjọ́, wọ́n gbọ́dọ̀ fojú rí àwọn tó fẹ́ kó wá sí ilé ẹjọ́ láti gbóhùn lẹ́nu wọn. Ìyẹn ni adájọ́ ṣe wá fún ọ ní ọ̀dà wípé kán fún àwọn lọ́yà yẹn láyè
ní ọjọ́ Friday pé kán lọ rí àwọn client wọn ní ọ̀dọ̀ àwọn DSS ṣùgbọ́n nígbà táwọn DSS máa ṣe àwọn mẹ́ta mẹ́rin péré náà kó jáde láti rí àwọn lọ́ọ̀yà ìgbà tó wá kó wọn jáde láti rí àwọn lọ́ọ̀yà ẹ̀rù bà lọ́ọ̀yà wípé tọ̀ nínú àwọn níjọ́ tó lọ sílé Ìgbòho àwọn mẹ́tàlá náà kó ṣùgbọ́n tá a bá rántí wọ́n jẹ́ ẹnìkan sílẹ̀ ní ọ̀nà ní area Èkìtì area tẹ́ bá rántí ìyẹn gangan ló wá jẹ́ ìyàwó Ìgbòho mo rò pé wọ́n rò pé kùkẹ́ ẹ̀ ni wípé is an innocent person wọn mọ̀ pé ìyàwó Ìgbòho ni kúùkù náà pé òun náà ṣe jabọ́lẹ̀ àti pé orí ó wà pẹ̀lú arábìnrin yẹn kò jẹ́ kó rí ẹ̀ kó gbàbọ̀dẹ̀ so àwọn méjìlá tó wá kù ni àwọn DSS kó mọ́ra láti oṣù kan ó lọ́jọ́ mẹ́ta àwọn fámílì ò rí wọn àwọn lọ́ọ̀yà ò rí wọn kò sẹ́ni kankan tó ní access sí wọn a kàn ń gbọ́ information díẹ̀díẹ̀ pé tọ̀ ìyà tó ń jẹ wọ́n bọ́ ṣe ń nà wọ́n lójoojúmọ́ àti bọ́ ṣe ń fi ebi pa wọ́n tó ń jẹ́ kó jẹun lásìkò àwọn nǹkan tá a kàn ń gbọ́ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ pàápàá ló jẹ́ pé dáa ṣùgbọ́n ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé nígbà tá a rí wọn lánàá rí pé ara wọn dá ara wọn dẹ̀ yá so ọjọ́ Jímọ̀ tó kọjá tí lọ́ọ̀yà wa lọ rí wọn wá jẹ́ pé àwọn mẹ́rin péré náà kó jáde láti rí lọ́ọ̀yà ìyẹn ní láti wá kẹ́pàjáre wípé tọ̀ àwọn méjìlá ni ó yẹ kí kárí ó ṣe wá jẹ́ pé àwọn mẹ́ta mẹ́rin lẹ wá kó jáde ìyẹn ni gbogbo èèyàn ṣe kárí story ẹ̀ last week wípé àwọn mẹ́jọ tó kù níbo náà wà nítorí pé àwọn méjìlá lẹ kó tẹ̀dẹ̀ parade tàdẹ̀ ní gbogbo wọn so God so kind nígbà tó dẹ̀ máa di lánàá wọ́n káwọn mẹ́jọ wá sí court ìgbà tó máa ń tán dẹ̀ dé court àlàyé yẹn jáde wípé àwọn tó kù wà ń bẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn gbà tán kó wọn tó forúkọ wọn lẹ̀ orúkọ tí àwọn èèyàn mọ̀ wọ́n sí ní ìgboro òun náà fi sílẹ̀ ṣùgbọ́n orúkọ tí ìyá sọ wọ́n fi sílẹ̀ àwọn wá ní pé orúkọ tí ìyá sọ wọ́n àti bàbá làwọn fẹ́ gbà kalẹ̀ ṣùgbọ́n wọ́n ti process àwọn ìwé wọn látẹ̀yìnwá gẹ́gẹ́ bí orúkọ tí ó jẹ́ bí popular name tán mọ̀ wọ́n sí bóyá lórí Facebook ni o bóyá ní WhatsApp ni o ìdí èyí ló fà á tó fi jẹ́ wípé wọ́n wá ní tọ́nà bá straight orúkọ yẹn kó jẹ́ pé the right name wọn ni wà ní record wọn ní kó wọn jáde wá sí court so gbogbo àlàyé yìí ni àwọn lọ́ọ̀yà ṣe wọ́n dẹ̀ ní pé wọ́n gbé ìgbésẹ̀ láti rí pé even though lọ́ọ̀yà judge yẹn adájọ́ yẹn ó pùṣì kéèsì ẹ̀ di ọ̀la which is Wednesday wọ́n á ṣàlàyé wípé títí di ọjọ́ Wednesday ọ̀la gbogbo wọn pápátá ló máa pé ẹsẹ̀ wọn máa kó dẹ̀ máa pèlè sí ilé ẹjọ́ ní ọ̀la àdúrà wa ní pé kí Ọlọ́run tó ní oore ọ̀fẹ́ láti òde ọ̀run kó mí sí omi ara àti ẹ̀jẹ̀ ara dájọ́ kán lè gba bẹ́ẹ̀lì àwọn wọ̀nyí kán lè wá rí ìtọ́jú nítorí pé wọ́n gbogbo náà nídìí ìtọ́jú àdúrà tí màá fẹ́ káwọn kan bá gbà nìyẹn bẹ̀tẹ̀ gbogbo wọn nígbà tá a rí wọn lánàá bó tẹ̀ jẹ́ pé yàyẹn jẹ wọn lóòótọ́ bẹ̀tẹ̀ bìkọ́ ẹni tó wà ní ájà alẹ̀ tí wọ́n jẹ́ kó ríta tí wọ́n jẹ́ kó rí mọ́lẹ̀ tó dẹ̀ jẹ́ wípé tọ̀ wọn gbégbé rere tó yẹ kán gbé wọn rẹ́ bá sọ̀rọ̀ wọn rárá bá sọ̀rọ̀ gbogbo wọn tó ti bímọ wọn ríyàwó wọn ọ̀rọ̀ ọmọ ṣé àwọn pé yẹn lásán tọ́jọ̀ ni fún wọn kàn nítorí pé ó ba lọ́kàn jẹ́ wípé situation tí gbogbo wọn wà kò ń situation tó tẹ́ wọn lọ́rùn ṣùgbọ́n ká bá dúpẹ́ pé gbàdán kan wá lánàá gbogbo wọn la rí tí a dẹ̀ mọ̀ pé ọwọ́ ìyà kò ṣe bẹ́ẹ̀ sí ní ara wọn ní agbára Ọlọ́run etí wa lọ́la á gbọ́ rẹ̀. àmín àmín ẹ ṣeun mo dúpẹ́ bàbá wa ṣe rí i pé wọ́n bá wa tò ní ẹ̀kúnrẹ́rẹ́ Ọlọ́run ọlọ́jọ́ èní kò ní fìyà jẹ wá o àwọn tí wọ́n dẹ̀ wá ń bẹ̀ náà Ọlọ́run á bá wa ṣàánú wọn wọ́n á fi wọ́n sílẹ̀ ní lọ́la lágbára ti Ọlọ́run àdúrà táwa ń gbà nìyẹn o wípé tó bá máa di lọ́la adájọ́ á dá wọn sílẹ̀ nítorí pé ìyà tó fi jẹ wọ́n ti kọjá bẹ́ẹ̀ torí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ní ìsìn àmọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ àmọ́ àwọn òkú méjì tí wọ́n wọ́ lọ wọn ò mà tí ì sọ̀rọ̀ lórí ẹ̀ wọn ò tí ì sin wọ́n wọn ò jẹ́ ká mọ ibi tó wà bí wọ́n ti dà wọ́n nù ní bí wọ́n ti jẹ wọ́n ní bí wọ́n ti ṣe kí lọ́sọ̀ àmọ́ nǹkan tó fi òkú ṣe torí mi ò mọ bí bó ṣe ṣe nígbà EndSARS náà nìyẹn tẹ́ bá rántí àwọn ọmọ ọlọ́mọ wọ̀nyẹn ni wọ́n pa wọ́n wọn ò rókú wọn ò ṣe nǹkan kan wọ́n mú òkú àwọn ọmọ yẹn wọ́n wọ́ wọn lọ ní o
nǹkan tó wá ń fòkú ṣe Ọlọ́run Ẹlẹ́dàá nìkan ló yé o. Òkú tó tún pa àwọn náà lọ ṣàfẹnu ara wọn sọ, àbí ìgbà tọ́lọ́run máa mú wọn. Tí ẹ bá mọ̀, tí ẹ bá rántí ní ọjọ́ tí nǹkan ṣẹlẹ̀ yìí, Lady K ló ṣe fídíò tó ń sọ pé wọ́n ti wá bá wa o, wọ́n ti rí wa o, wọ́n ti gbé wa o. Nígbà tó wá kó wọn lọ láti nǹkan bí aago 4 títí di nǹkan bí alẹ́, kò sẹ́ni tó mọbi tán wà. Wọn ò sọ̀rọ̀, wọ́n dákẹ́. Àwọn èèyàn dẹ̀ ti wá wọn lọ sí police station, wọ́n ti wá wọn lọ sọ́dọ̀ DSS, wọ́n ti wá wọn lọ sọ́dọ̀ sí army barrack. Wọ́n sọ wípé wọn ò mọbi tán, wọn náà wọn ò mọ nǹkan kan pa ẹni. Ológbò tí wọ́n gbé lọ, mo lérò pé wọ́n rò pé bóyá Sunday Igboho lọ wọ́n gbé, wípé bóyá títí tó bá tó bí nǹkan bí 12 hours bóyá ológbò á change sí Sunday Igboho. Ìgbà tó retí ológbò títí tí ò sí èdè Sunday Igboho, àmọ́ nǹkan tó fi ológbò jẹ, bóyá ó ti yan ológbò jẹ ní ọ̀nà nìkan náà ló yé. Ṣùgbọ́n bàbá wa Sunday Igboho àwọn ti jáde láyé nǹkan bí aago 12 sí aago 2 pé ẹ̀yin ará bí mo wà láyé, kò sí nǹkan tó ṣe mí, ilé ni mo wà, ẹ̀gbẹ́ yín mo sì gbà jáde, ara ká wọn, ara ta wọn. Òun ló jẹ́ kí wọ́n wá ṣe kí ni, ló jẹ́ kí wọ́n wá sọ̀rọ̀ nígbà tó máa di ọwọ́ alẹ́ wípé àwọn DSS ńkọ́ ló wá kó wọn. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n eléyìí tí wọ́n ṣe yìí, wọ́n ní nǹkan kan lèèyàn ń ṣe tí ò ń ṣe míì mọ́. Ẹ jẹ́ ká fi lè rí sínú ná, nítorí pé kí ni àwọn tí wọ́n kó, number 1, ilé bàbá Sunday Igboho kò jẹ́ kó lọ síbẹ̀ nígbà tó náà wọ́n ní òfin. Àbẹ́ ẹ̀rọ wọn tó jẹ́ pé wọ́n lọ ń ṣe òfin, àwọn ló tún rúfin o. Gbogbo ẹ̀ náà ni gbogbo àwọn èèyàn wá ti mọ̀ tó ẹ ti gbọ́, torí pé kì í ṣe pé bóyá ṣe ni wọ́n mú search warrant lọ síbẹ̀, kì í ṣe pé bóyá ṣe ni wọ́n pe bàbá Sunday pé ẹ wá rí wa, a fẹ́ rí yín, kò sí nǹkan kan bẹ́ẹ̀. Wọ́n wọlé bí olè ni, torí ẹ ti mọ̀ wọ́n wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́n ìjọba Fúlàní yìí, àwọn ọmọ òru là ń ṣèkà, bàbá ṣe lọ́sàn-án àní fara rírọ ni. Ẹ ti mọ gbogbo ìgbà tí wọ́n ti ń dá wọn lọ́nà, ọ̀sán ni wọ́n ń ṣe ṣọ́faralé lọ, wọn ò rí wọn mú, wọn ò rí bàbá Sunday Igboho mú. Lọ́nà express road ní ọ̀tọ̀ lọ́tẹ̀, wọn ò rí mú. Àwọn àmì kan ti wá sọ́nà ilé ẹ̀ tó ń tọpa, wọn ò rí mú. Nígbà tó ń bọ̀ lọ́nà ibi tó ti lọ nígbà tó ń bọ̀ lọ́nà ibi tó ti lọ gba àwọn ẹrù ẹ̀ náà lọ́nà Kútọ̀nù, bẹ́ẹ̀ ni wọ́n ṣe tí wọ́n sọ orí ìsọ́nà, wọn ò mà rí mú nítorí pé ó jọ̀sán. Ṣùgbọ́n ọmọ òru là ń ṣèkà ni wọ́n, bí ọba ṣe lọ́sàn-án kò ní fara rí lọ. Òun ni wọ́n, òun ló ṣe jẹ́ pé òru ẹ rí pé gbogbo ibi tó ti ń ṣàtáàkì yẹn náà káàkiri ilẹ̀ Yorùbá, wọn ò ní lọ lọ́sàn-án, wọn ò ní lọ láàárọ̀, òru ọ̀gànjọ́ ló máa lọ nígbà tí ọwọ́ bá ti pa, tẹ́sẹ̀ ti pa. Gbọ́ ẹ̀yin sisters and brothers mi náà, gbogbo yín pátápátá nílẹ̀ Yorùbá, ẹ má sùn o, ẹ má sùn o, nítorí pé kí ni àwọn ará bí ìbá yìí, etí ni ká máa fi gbọ́, etí ni ká sọ pé etí ni obìnrin fi ń gbòòrò, ní ká máa gbàdúrà o. Ẹ má sùn o, nítorí pé kí ni gbogbo ìgbà ni wọ́n ń sọ, wọ́n ń kó wọn wọlé gidigidi gan wá sílẹ̀ Yorùbá, ní tírélà lọ fi ń kó wọn wá, inú igbó ni wọ́n dẹ̀ ń sẹ́tù sí. Nígbà tó bá dòru ni wọ́n ń lọ, kódà wọ́n tún fi dá wa lójú wípé tó bá kó wọn wá bẹ́ẹ̀ yẹn, wọ́n á kó wọn lọ sí army barracks, wọ́n á dẹ̀ faṣọ àmì sí wọn lọ́rùn. Àwọn tẹ́ bá rí tó bá wàṣọ àmì, tó bá jáṣọ àmì tuntun ni, ẹ má dúró, tó bá dá yín dúró, ẹ má dúró o, torí ẹ mọ̀ bóyá àwọn Boko Haram ni wọ́n. Torí ìlú Nàìjíríà mo ti gbọ́ tí wọ́n sọ pé bandit, wọ́n á repent, wọ́n yí padà, wọ́n wá kó wọn, wọ́n lọ dá wọn, wọ́n ṣèdánilẹ́kọ̀ọ́ fún wọn, wọ́n ṣe graduation fún wọn, wọ́n wá kó wọn wọṣẹ́ àmì lọ́wọ́ bandit, lọ́wọ́ tó yẹ pé ẹ̀jẹ̀ wà lọ́wọ́ wọn, tí wọ́n ti pààyàn lóríṣiríṣi. Ẹ jẹ́ ká ti bí pẹlẹbẹ mú ògùn jẹ. Látijọ́ tí wọ́n ti ń pààyàn, ẹ wo èèyàn mélòó tí wọ́n ti pa. Kódà nílẹ̀ Haúsá bó ṣe pa wọ́n tó, nílẹ̀ Yorùbá bó ṣe pààyàn tó, nílẹ̀ Ìgbò bó ṣe pààyàn tó. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, látijọ́ tẹ́ ti ń gbọ́, Fúlàní wo ni wọ́n mú wípé òun ló ń ṣe nǹkan báyìí? Ó tì o, tó bá mú wọn délé ẹjọ́, wọ́n máa dá wọn sílẹ̀ ni wọ́n á ní kó máa lọ. Ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ pé ẹ fọwọn èèyàn mi sílẹ̀, ẹ má pọ̀ àwọn èèyàn mi mọ́, ẹ má ṣe gbá mọ́, ẹ jẹ́ ká lálàáfíà, ẹ jẹ́ kára máa lọ nílọ wa, tó ò rí bọn, tó ò rí nǹkan kan, tó ò pààyàn, àwọn ló ń lé káàkiri. Nítorí pé wọ́n fi yé wa wípé ọ̀wọ́n ní baba nígbẹ́jọ́,
ṣùgbọ́n àwọn bàbá wa tó wá jẹ́ ká wà ní ìgbẹ́jọ́ ńkọ́, wọ́n dákẹ́, wọ́n takété bí ẹni pé àbàtà wọn takété bí ẹni pé ọ̀bọ́dọ̀ tán. Ẹ̀yin bàbá wa, à ń sọ fún yín, à ń bẹ̀ yín, à ń rọ̀ yín wípé kẹ́ má dákẹ́ sí ọ̀rọ̀ wọn ọmọ yìí, nítorí pé a tún sọ fún yín, a tún fi àsìkò yìí sọ fún yín wípé gbogbo ìjà tá à ń jà ní kìtìkì tá à ń jà yìí nítorí ẹ̀yin bàbá wa, nítorí ẹ̀yin ọba, especially ẹ̀yin ọba wa. Mi ò sọ̀rọ̀ wọn gọ́vnà nísìnyí o, à ń bọ̀ lórí àwọn gọ́vnà o, nítorí ẹ̀yin ọba wa ni, nítorí pé wọ́n ti gbàṣẹ lẹ́nu yín. Wọ́n ní ọba ba lórí ohun gbogbo, ẹ̀yin ò mà bá lórí ohun gbogbo mọ́. Wọ́n mà ti fọwọ́ rọ yín sẹ́yìn, wọ́n mà lẹ́nu yín ò tọ́rọ̀ mọ́. Òun làwọn ọmọ yín náà ṣe dìde, la ṣe sọ fún yín pé ó tì kò gbọdọ̀ rí bẹ́ẹ̀. Dàdé ò lè jà, ó lábúrò tó gbójú ni. Dàdé ò lè jà, wọ́n ní ọmọ tó ṣe kíni, tó já kíkanjú. Òun ni gbogbo wa la ṣe tara mọ́ra wípé ká máa lọgun, ká máa sọ fún yín pé a ní gbà, ẹ lè ṣe báyìí ṣọ̀wọ́n bàbá wa. Ṣùgbọ́n bàbá Sunday Igboho dẹ̀ máa ń sọ, ó ní gbogbo àwọn ọba ló ti dìde tán, gbogbo àwọn ọba ló ti dá sí, ẹ fọwọ́ kàn òun ná, kẹwàá ríran wò lọ́dọ̀ àwọn bàbá wa. Wọ́n máa fọwọ́ kàn, wọ́n fẹsẹ̀ kàn, wọ́n máa tá ń pa àmàrọ̀ wọn ọba wa kọ́ dìde. Tí a bá ṣe bẹ́ẹ̀, tí bàbá Sunday Igboho tó bá bọ́ síbi tó ní bọ́ sí ní Germany ní agbára ti Ọlọ́run, tí Yorùbá nation tó bá fi bẹ́ẹ̀ kú, àánú ẹ̀yin ọba wa ṣe mí, ìyà jẹ́ sọ́nọ́bà bí ìsinsìnyí ní ara. Nítorí pé ọ̀wọ́n bá tún máa dìde lẹ́yìn iṣẹ́ mọ̀ fún àrò lẹ́ẹ̀mejì wípé ẹ já sí mi ẹ̀dọ́ o, ẹ fi ti bàbá wa pọ́n. Ẹ jẹ́ kí àwọn Fúlàní mọ̀ wípé nǹkan tí wọ́n ṣe yìí ó máa lẹ́yìn. Ẹ dìde sí pé èyí tí wọ́n ṣe yìí sẹ́ ó máa lẹ́yìn. Gbogbo èyí tẹ́ ṣì lérò yìí pé 2023 ó máa ṣe é ṣe, tẹ́ ẹ bá rántí wípé ńgbà tí àwọn olórí wa, àwọn governors wa tí wọ́n dìde, àwọn southern governors tí wọ́n dìde, táwọn náà sọ wípé kò burú o, election tó bọ̀ yìí o, kò gbọdọ̀, olórí ò gbọdọ̀ wá láti ilẹ̀ Haúsá. Kí ni àwọn èèyàn wa sọ? Kí ni àwọn sọ? Àwọn Fúlàní wọ́n dìde, wọ́n náà wọ́n sì lọ́dún 4 sí. Wọ́n fi yé wa wípé eléyìí tó ń bọ̀ yìí gan Yorùbá kọ́ ló máa jẹ́. Ṣé bẹ́ẹ̀ tí ń tọra ń jẹ látijọ́ yìí? Tinubu ni ẹjọ́ ṣe, ó gbọ́n, ẹ tì síwájú, ó lágbára lẹ́nu, ó láṣẹ lẹ́nu. Ṣé ẹ rí pé kò sáṣẹ lẹ́nu Tinubu mọ́? Ṣé ẹ mọ̀ wípé a ó mẹ́rin ìjọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ ni wọ́n ṣe fún Tinubu? A ó mẹ́rin ìjọba ló ṣe fún Tinubu. Ẹ rí ní ìsìn, ta ló tiẹ̀ wá rí bàbá Tinubu gan náà mọ́? Àmọ́bi tí wọ́n wà o. Bó ti kú, bóyè ni o, àmọ́bi tó àròkúrò o, ṣùgbọ́n àkúkú gbóhùn wọn mọ́ báyìí, àmọ́bi tí wọ́n wà. Gbogbo wọn dákẹ́, gbogbo ọba dákẹ́, gbogbo òjòyè dákẹ́, gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá dákẹ́, àwọn olówó dákẹ́. Ẹ rí pé àwọn tó ń agitate, àwọn tí wọ́n mọ̀ wípé sọ́mọ̀ pé kò sí jíjẹ kò sí mímu ni. Gbogbo àwọn ọmọ wa, gbogbo àwọn ọmọkùnrin wọ́n ti dìdàkudà sí Nàìjíríà. Ọlọ́kadà, èyí tó máa ṣọ̀kadà, èyí tó máa ṣe 419, èyí tó máa ṣe kíni, tó máa ṣe yahoo yahoo. Gbogbo àwọn ọmọbìnrin ti daṣẹ́wó. Ẹ̀yin bàbá mi, ẹ dìde, nítorí pé ilẹ̀ Yorùbá ó di ọwọ́ yín o. Nígbà tí wọ́n bá pa wọ́n tán, àbí mélòó lolówó? Gbogbo olówó ilẹ̀ Yorùbá pátápátá sọ pé 10%, ká ní 90% ló jẹ́ kíni, ní ò rí jẹ, ní ò rí mu. Tó jẹ́ pé kíni, tí ò bá ń ṣe àwọn táwa ní diaspora tó jẹ́ pé a máa send owó sọ́wọ́n ẹbí, a máa send sára. Ọmọ ẹlòmíì ẹ ti máa rókù ebi ní títì. Ẹ máa rókù èèyàn ní títì. Ìlú bí tá a wà yìí téèyàn bá níṣẹ́ lọ́wọ́, wọ́n á fún lówó, wọ́n á tọ́jú ẹ̀, wọ́n á máa bá a wáṣẹ́
tó fi máa dẹni tó ń ríṣẹ́. Ṣùgbọ́n Nàìjíríà kéèyàn ní PhD lọ́wọ́ tí ò bá ríṣẹ́ kò ríṣẹ́ nìyẹn. Tí ò bá ríṣẹ́ kò ríṣẹ́ nìyẹn, kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yin ọba wa ẹ dìde, ẹ má dákẹ́. Bàbá mi Ògúnríbidó, ibi táwa ń lọ ní ìsìn ìpele kẹta là ń lọ. A ti sọ pele kìíní, a ti sọ bí bàbá Sunday Igboho, a ti sọ kò tọ́ wà. A dẹ̀ ti mọ̀gbà tí wọ́n máa lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnà wọ́n á dá wọn sílẹ̀, wọ́n á máa lọ sílùú Jámánì. Àwọn tí wọ́n wà ní Àbújá, a mọ̀ pé ní agbára tí Ọlọ́run ọ̀la ni wọ́n máa ṣèdájọ́ wọn. Àdúrà wa ni wípé kí kó dá wọn sílẹ̀ kí wọ́n máa lọ láyọ̀ àti àlàáfíà. Ìpele kẹta òun ni ti àwọn G49. A mọ̀ wípé àwọn tí wọ́n kó náà the third ní rálì Èkó, òun nípele kẹta. A mọ̀ wípé nígbà tí wọ́n dá wọn sílẹ̀, wọ́n sì lẹ́jọ́ nígbẹ̀jọ́, wọ́n sọ pé wọ́n on bail ni wọ́n wà, ẹjọ́ wọn ò tíì tán. Ṣùgbọ́n wọ́n wá mú bàbá wa kan, bàbá ọba Ògbóni, wọ́n sì wà lọ́dọ̀ wọn, wọ́n mú rọ́bà bàǹtẹ̀bàǹtẹ̀, wọ́n dìlé bàbá yìí lórí. Gbogbo ọmọ Nàìjíríà, gbogbo ọmọ káàárọ̀ òjíire ló mọ̀ wípé irọ́ tó pa mọ́ bàbá yìí kò ń ṣe irọ́ tó jìnnà sí òótọ́ ni. Torí níjọ́ tí bàbá yìí tó máa lọ ṣe rálì, ẹ rí wọn, wọ́n sọ̀kalẹ̀ inú mọ́tò, wọ́n sọ̀rọ̀, wọ́n ní ọ̀wọ́ àti débí, àwọn bá yín ṣe gbá ni, àwọn bá yín ṣàwo ni. Ìgbà tí wọ́n máa mú bàbá yìí, bí wọ́n ṣe sọ pẹ̀lú àwọn drivers wọn tó wà ní mọ́tò àtàwọn tó jọ wà ní mọ́tò, wọ́n ní wọ́n ti ṣe rálì tán, wọ́n ti ń lọ sọ́nà, wọ́n gorí bridge Ọjọ́ta, kó sọ̀kalẹ̀ báyìí, wọ́n náà wọn ọlọ́pàá dènà dè wọ́n lẹ́nu náà bridge, wọ́n mú wọn sọ̀kalẹ̀ nínú mọ́tò tiwọn, wọ́n dẹ̀ mú wọn sínú mọ́tò Toyota kan tí wọ́n mú wọn sí, gbogbo wa la rí. Nígbà tí wọ́n máa mú débi tí wọ́n máa ti mú wọn, tó gba ṣàkí ọrùn wọn, tó gbadé orí wọn, tó gbà kìrùkẹ̀rẹ̀ ọwọ́ wọn, bàbá yìí yí òun padà. Wọ́n ní ẹni ìjà ò bá ló ń pe rẹ̀ lọ́kùnrin. Bàbá yóò ń padà, wọ́n sọ wípé ọ̀wọ́n lọ síbi mítìn Ògbóni ni, ọ̀wọ́n ń padà bọ̀ lọ́wọ́n rí àwọn èèyàn tó ń ṣe rálì lọ́wọ́n ṣe yà. Kì í ṣe inú mọ́tò wọn ò mú mọ́tò wọn sílẹ̀, mọ́tò wọn lọ. Níbo lẹ ti wá rí ìbọn? Ìgbà tẹ́ mú bàbá yìí kò sí ìbọn kankan lọ́wọ́ wọn, ẹ̀ẹ́dẹ̀ sọ níjọ́ yẹn. Ṣé ẹ fẹ́ gbọ́? Ní ọdún kọ̀ọ̀lá níjọ́ Monday, ìjọ́ Tuesday ní aṣọdún, ó yé mi, mo rántí dáadáa. Nígbà tí wọ́n sọ wípé adájọ́ ti dá wọn sílẹ̀, wọ́n ní kó san owó bail. Gbogbo wa kóra jọ bá a ṣe máa rówó bail tó máa gbà lọ́wọ́ wọn. Bàbá yìí ti rówó bail tiwọn tí wọ́n fẹ́ fi wọ́n sílẹ̀, tọ́wọ́ èèyàn wọn ti wà níta, gbogbo òwe wọn ti pé, wọ́n ti lọ́wọ́ tó máa dúró fún wọn, wọ́n ti lọ wọlé wọn, wọ́n ti lọ ṣe gbogbo ẹ̀, ó ti jẹ́ kó lọ sílé láti lọ ṣe ọdún. Bàbá yìí ní òun ò ní lọ sílé nítorí pé kí ni ẹnu ọ̀wọ́n ti jọ kò wípé àwọn 48 tó kù yẹn wípé gbogbo wọn wọ́n jọ máa fi wọ́n sílẹ̀ nígbà kan náà ni, nítorí bẹ́ẹ̀ òun ò lọlé. Kí ló ṣe wá tún wá dà tí ẹ fi wá sọ wípé bàbá ló pa Jùmọ̀kẹ́? Níjọ́ tí nǹkan yìí ṣẹlẹ̀, ọ̀gá ọlọ́pàá Odùmọ̀sùn ó mà sọ bẹ́ẹ̀, ó mà wà lórí mídíà, ó mà wà lórí YouTube tí Odùmọ̀sùn ní straight bullet níbi tí wọ́n ti ń lé àwọn tí wọ́n ń ṣe rally, straight bullet ló bá Jùmọ̀kẹ́ níbi tó wà. Àwa gbọ́ pé wọ́n gbé òkú Jùmọ̀kẹ́ pamọ́ fún ọ̀sẹ̀ 2 ni wọ́n fi gbé òkú Jùmọ̀kẹ́ pamọ́, tí wọn ò jẹ́ kí àwọn ẹbí ẹ̀, tí wọn ò jẹ́ kí wọ́n rí. Nígbà tí wọ́n fi máa gbé òkú Jùmọ̀kẹ́ sílẹ̀ lọ́wọ́ ọlọ́pàá, wọ́n ti yọ bullet kúrò lára Jùmọ̀kẹ́. Wọn ò mọrú bullet tí wọn ò jẹ́ kí dókítà kó yọ bullet kúrò, wọ́n ti yọ bullet kúrò ní ara Jùmọ̀kẹ́. Wọn ò mọrú bullet tó jẹ́. Bàbá Ògbóni kò ń ṣe ajagun. Ìgbà tẹ́lẹ̀ máa mú wọn kò sí ìbọn lọ́wọ́ wọn. Níbo lẹ ti rí ìbọn ẹ̀yin ọlọ́pàá? Ẹ jẹ́ ṣe dáadáa.
torí mo mọ̀ pé gbogbo àwọn ọmọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mú wọn 90% yín ọmọ Yorùbá ló máa jẹ́. Ìjà tí gbogbo wa ń jà yìí ìjà tiyín náà ni. Ìgbà tẹ́ bá mú yán bàǹtàbanta tẹ yí mọ́ bàbá oníbàbá lọ́rùn, ẹ jẹ́ ṣe dáadáa torí àjò àti sùn. Nítorí pé kí ni, kò sí ẹni tí ó ń ṣerú eléyìí tó ń rójú rere àánú Ọlọ́run ọba. Ẹ lọ túbá, ẹ yẹra pa, ẹ fi bàbá oníbàbá sílẹ̀ torí ọba ògbóni ò mọ nǹkan kan nípa nǹkan tó ṣẹlẹ̀. Ọba ògbóni ò mọ nǹkan kan nípa nǹkan tó ṣẹlẹ̀ o. Ẹ fi bàbá oníbàbá sílẹ̀ o. Nítorí pé kí ni, ìgbà tẹ́ ẹ mú wọn, ẹ sọ yẹn láti ilẹ̀, ẹ ti dá wọn sílẹ̀. Ẹ sọ yẹn nílé ẹjọ́ tí wọ́n kó gbogbo àwọn 48 yìí lọ, wọ́n ti ní kẹ́ fi wọ́n sílẹ̀. Níbo ló tún ṣe wá dé, báwo ló ṣe tún wá dà tó jẹ́ bàbá oníbàbá lẹ mú rọ́bà tí bá ń ti lẹ́yìn mọ́ lẹ́sẹ̀. Níjọ́ tí wọ́n mú bàbá, ìjọ́ tí wọ́n ní kí gbogbo wọn máa lọ́lé, tí bàbá yìí tí wọ́n fi bàbá tó mú bàbá yìí lọ sí, tó tún padà lọ tì wọ́n mọ́lé, gbogbo àwọn ẹbí wọn ni wọ́n jáde tí wọ́n ń sunkún, tí wọ́n sọ̀rọ̀ lórí ètò tá a ṣe láàárọ̀ ọjọ́ náà. Ìyàwó sọ̀rọ̀, àwọn ọmọ sọ̀rọ̀, àwọn àbúrò sọ̀rọ̀, àwọn ẹ̀gbọ́n sọ̀rọ̀, àwọn cousin sọ̀rọ̀, driver wọn sọ̀rọ̀, àwọn tó jẹ́ àwọn olóyè wọn gan sọ̀rọ̀. Torí gbogbo wọn fẹ́ wá pàdé wọn láti ṣe àjọyọ̀ yìí pé wọ́n rí wọn láyọ̀ àtàlàáfíà ni, kó tó di pé ọ̀rọ̀ tún ti ẹ̀yìn bọ̀. Bàbá wa Ògúnríbidó, tẹ́ bá wà ńbẹ̀, ẹ bá mi tún sọ sí ọ̀rọ̀ yìí. Ṣé bàbá wa Ògúnríbidó ṣì wà ńbẹ̀? Tí ẹ bá wà ńbẹ̀, ẹ tún bá mi dá sí ọ̀rọ̀ yìí, kí ẹ sọ bí ó ṣe rí lọ́kàn tiyín náà. Kò burú tí bàbá wa Ògúnríbidó bá sí ńbẹ̀, ẹ̀yin èèyàn wa, ẹ bá wa láìkì program yìí, ẹ bá wa share, ẹ jẹ́ kó débi tó máa dé. Nítorí pé kí ni, gbogbo ìgbà gbogbo àsìkò, àwọn tí wọn bá wò ní ìsìn wọn á wò nígbà tó bá yá. Ẹ bá wa press like button. Bàbá Ògúnríbidó, ẹ ti dé padà. Mo lérò yìí pé ẹ gbọ́ mi ni, ẹ gbọ́ mi. Mo ní nípa ọba ògbóni. Ẹ bá mi sọ eléyìí tí ẹ mọ̀ nípa ẹ̀. Ẹ ṣé bàbá mi. Ẹ ṣé gan ni ẹ̀yin èèyàn mi, alájà, ẹ ṣé. Ṣé rí àwọn ọmọ Yorùbá ni wá, a dẹ̀ mọ ọ̀rọ̀, a dẹ̀ mọ àwọn body language. Ṣé rí lọ́wọ́lọ́wọ́ ń sìn, ìjọba Buhari wọ́n fi yé wa gẹ́gẹ́ bí ọmọ káàárọ̀ oòjíire wípé we have already been conquered. Gbogbo ìyà tó fi jẹ ọba Ògbóni ni o, èyí tó fi jẹ Sunday Igboho ni o, èyí tó fi jẹ àwọn tó kó lé Sunday Igboho ni o, àwọn tí wọ́n lọ ṣe rálì lẹ́kọ̀ọ́ pé ẹ̀tọ́ wọn láti ṣe rálì tó fi jẹ wọ́n ni o. Ẹ má jẹ́ kí ìtàn yàrá jà. Àwọn Fúlàní àtàwọn Buhari wọ́n fi ọwọ́ ọlá gbá àwọn ọba wa lójú àtàwọn gbogbo ọmọ Yorùbá pátápátá pé àjẹ́ nǹkan kan mọ́. Bẹ́ẹ̀ni. That is a psychological message being passed to us wípé ká lọ tẹ́fẹ̀ẹ́ ilé wa nítorí pé nílùú Nàìjíríà o àjẹ́ nǹkan kan mọ́. Bẹ́ẹ̀ni. Àwọn tí wọ́n bá mọ ọ̀rọ̀, tó bá dẹ̀ mọ nǹkan tó ń pè ní body language, wọ́n á mọ̀ wípé wọ́n fi ọwọ́ ta wá láyà, wọ́n dẹ̀ fi ọwọ́ ta àwọn ọba wa láyà, wọ́n ń wá ìjà wa. Àìdẹ̀ríjà wọ́n ti wọ́n níwò wípé we are already weak, we are already down. Yes, lóòótọ́ ni, we are weak, we are down. Nítorí pé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgò sọ̀rọ̀ 60 ọdún ni wọ́n ti fi ọ̀rọ̀ iná ṣe weapon fún as a destructive weapon, as a weapon of mass destruction. Tẹ́ bá rò pé Nàìjíríà ò ní iná lónìí ní ilẹ̀ Yorùbá,
ṣé kọ́nà lè ṣe é àsìkò tó ń dúró dè nìyí tán ni pé wọ́n ti fi ibi pa wá àní strength mọ́ ẹ wo ìgboro ẹ wo ìyà tó ń jẹ àwọn èèyàn ẹ wo nǹkan tó sọ àwọn youth wa dà ẹ wo iye àwọn tó ti kú sórí agbami tó fẹ́ sá kúrò nílùú Nàìjíríà ẹ wo gbogbo àwọn tó wà ní ilé aṣẹ́wó pápátá ní gbogbo àgbáyé ọmọ Yorùbá ní prime tí a kì í ṣe é ṣùgbọ́n wọ́n ní ìyà ńkọ́ òun ló máa jẹ́ kéèyàn jẹ oúnjẹ ọ̀tá wọ́n fi yé wa wípé àjẹ́ nǹkan kan mọ́ kí ló dẹ̀ fà á nítorí pé ara wa náà ni wọ́n sanwó fún tí wọ́n fi ra ẹ̀mí wa divide and conquer tí wọ́n ń lò wọ́n gba gbogbo nǹkan kúrò lọ́wọ́ wa ìgbà tágbà àwọn nǹkan tó gbà kúrò lọ́wọ́ wa yẹn kí ni wọ́n wá ṣe wọ́n wá fa àwọn kan tó jẹ́ bí àwọn ọmọ àlè tàbí àwọn ọmọ arebi pa wọ́n wá kó wọn mọ́ra wọ́n gbé agbára lé wọn lọ́wọ́ in pretext wípé everything is well with us whereas àwọn tí wọ́n ń lò sí wa yìí àwọn òwò níwò pé wọ́n ta ẹbí wọ́n tara wọn wọ́n ń ta lọ́pọ̀ ni owó tó ń gbà owó làwọn ń wò owó dẹ̀ tẹ́nìyàn so divide and conquer divide and rule tó ń lò nìyẹn àwọn tó ní ẹfù tán lè kán ní ilẹ̀ Yorùbá wọn pè wọ́n síjọba àwọn tó jẹ́ nǹkan kan náà pè síjọba divide and conquer tẹ́ bá ní ẹwọ kan tó ti ṣẹ̀ látẹ̀yìnwá nígbà tí bàbá bá síjọ́ gan tó jẹ́ para wọn tó yẹ kó jọ jagun tó ń gbé Nàìjíríà ní lọ́wọ́ agbára wo ló ní ìgbà tó rú Nàìjíríà gan gbogbo nǹkan tó kàn tó kò ju 40% lọ àwọn Haúsá náà wà ní charge Haúsá Fúlàní àwọn náà wà ní charge everything security wa ìgbàgbọ́ wọn ni pé títí wọ́n ti ní ìbọn lọ́wọ́ yẹn o kò sí nǹkan tí wọ́n lè dánwò sí wa kò ságbára tí wọ́n lè lò lórí wa nítorí pé agbára ìbọn tó wà lọ́wọ́ wọn tó lè fi pa wá tabá sọ̀rọ̀ ìyẹn ni wípé we have been conquered psychologically and emotionally as a people òwe ni wọ́n ṣe ń ṣe àwọn nǹkan tó ń ṣe ni pé àwa Yorùbá àjẹ́ kankan nílùú Nàìjíríà wọ́n á fọwọ́ rí àwọn ọba wa nímú tẹ́ bá rí tán kí ni ẹ̀ṣẹ̀ wọlé Sunday Igboho ṣẹ̀ tí wọ́n fẹ́ lọ pa Sunday Igboho mọ́lé mò ń sọ lẹ́ẹ̀kan pé ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kí ni wọ́n rí Sunday Igboho pa ní ọjọ́ yẹn gbogbo àwọn 12 tí wọ́n kó àìnà bá ti pa mọ́nú ilé ní ọjọ́ náà lọ́hùn ṣùgbọ́n oore ọ̀fẹ́ Ọlọ́run tó jẹ́ kí Sunday jáde òun ló dẹ̀mí àwọn wọ̀nyí sí ẹ jẹ́ kí wọ́n á béèrè lọ́wọ́ yín wọ́n ọmọ Yorùbá rere ẹ̀ṣẹ̀ wo ni Sunday Igboho ṣẹ̀ ó wà ní inú ìwé òfin United Nations wípé you have every right to your self-determination kò lo òfin ìjọba ẹ̀tọ́ ẹ̀ ló ń ṣe láàrin ìgboro ká wá wo nǹkan tó wá pọ̀ ní Nàìjíríà lónìí ṣé ìbí tá a bí ẹrú kọ́ la bí ọmọ báwo ni ọ̀bọ ṣe wá ṣe orí tínà kí ò ṣe ẹ̀ ń kó àwọn ajagunta ẹ̀ kó wá sí ilẹ̀ Yorùbá à ń rí ìbọn ní ọwọ́ wọn à ń rí ọkọ̀ ní ọwọ́ wọn wọ́n á pa àwọn èèyàn nípakúpa wọ́n ń dùbú wọn wọ́n bá wọn ọmọ wa gẹ́gẹ́ lóbìnrin wọ́n bá wọn sùn ọmọ kéékèèké wọ́n bá àwọn aya wa sùn síbẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ wa nílẹ̀ Yorùbá iye wa ò jí ká mọ̀ wípé ewu láti dé sílẹ̀ Yorùbá wọ́n lo Òṣùpá olóòbáyàwó Àṣùpá sùn tí Àṣùpá bá lọ báyàwó ẹ̀ sùn kí ló fẹ́ ṣe ọwọ́ tá a wà lọ́wọ́lọ́wọ́ we have been conquered adẹ̀ṣẹ́lá àwọn Yorùbá náà tún jẹ́ pé wọ́n sì ń sọ pé sẹ́ẹ̀bù àrèdán sì ń sọ gbogbo àwọn àmì ni wọ́n ti rí pé wọ́n ti sọ wá di ẹrú pátápátá ẹ wò kan tó ápù lẹ́kọ̀ọ́ nígbà tán ti rí Ọbásanjọ́ tán nígbà tán ti rí Tinubu fàmọ́ra wọ́n bẹ̀rẹ̀ sí ní rí Ọbásanjọ́ fi pé àwọn ti rí big fish gbogbo sẹ́nétọ̀ wa lónìí gbogbo ọba wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn House of Reps members local government officials àwọn governors Tinubu ló ní wọ́n òun ló fi owó ẹ̀gbọ́n síbẹ̀ so purpose Tinubu náà serve
more or less Yorùbá ò nípa kankan ní ìjọba Buhari, wọ́n ti sọ wá di ẹrú. Owó ẹ̀mí wa náà dẹ̀ san fún gbogbo àwọn ọmọ tí Tinubu kó sí ìjọba pátápátá. Owó ẹ̀mí wa náà san fún wọn. Ìdí ẹ̀ nìyí lẹ̀ ṣe any one of them kan condemn nípa tìpátá pa wá nípakúpa nílẹ̀ Yorùbá. Ìwọ ọmọ káàárọ̀ oòjíire, ẹ jẹ́ ká dìde òdodo. Ẹ má jẹ́ ká tanra wa. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá kó parun. Ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín. Ẹ jẹ́ káwọn alálẹ̀ kan yìí lè síjà wa. Ẹ jẹ́ káwọn nínú ìṣọ̀kan, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ má jẹ́ kí gbogbo màálù tá à ń jẹ tó ti ra wá níyè, ẹ má jẹ́ kógun kó borí wa. Ẹ jẹ́ ká sún ọba màálù jíjẹ. Àwọn Fúlàní ò kì í jẹ màálù. Iṣẹ́ náà ṣe sí wọn lára tán kó wọn wá láti máa ra wá níyè, òun ni iye wa ò ṣe sọ jí. Mo fọlọ́run bẹ̀ yín. Ẹ má jẹ́ kí ilẹ̀ Yorùbá parun, ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ yín o. Nípa tí bàbá wa ògbóni tí màmá mi ń sọ, ẹ̀ṣẹ̀ wo ni bàbá yẹn ṣẹ̀? Wọ́n mú ọmọ yìí mọ́ lẹ́sẹ̀. Àwọn tó dẹ̀ ṣiṣẹ́ yìí, àwọn tó Fúlàní sanwó ẹ̀mí wa fún ni ọmọ Yorùbá lọ́pọ̀lọpọ̀ wọn. Wọ́n dẹ̀ ní kí ilẹ̀ tó pọ̀ lóòótọ́ ìdájọ́ pọ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ wọn torí àwọn alálẹ̀ wọn lè dáríjì wọn o, ṣùgbọ́n kí ilẹ̀ tó pọ̀ ṣùgbọ́n kọ́ wọ́n ní ohun gánágáná àti ìbàjẹ́. Òun la ṣe ń pàrọwà ẹ̀ fún gbogbo wọn wípé kán jọ̀ọ́ kọjá ká jí ìdí òdodo ká papọ̀ nínú ẹ̀mí kan nínú ìṣọ̀kan ká lè jẹ ogun ká lè borí torí pé ogun yìí ti dé. Nǹkan tá à ń wò yìí test case lásán ni. Àwa ti gbọ́ tipẹ́tipẹ́ pé wọ́n fẹ́ kógun wá sí ilẹ̀ Yorùbá. Àkógun lọ báyàn náà, ilẹ̀ wa la jókòó sí, ìlú wa la wà. Àwọn ogun òdẹ kó Yorùbá rí. Àwọn náà wá tó wá kógun bá wa jẹ́jẹ́ la jókòó wa o. We love life, wọ́n náà ṣe dá wa nìyẹn. Àdẹ́ ènìyàn lára. Ìfàtà fa àwọn àlejò mọ́ra lẹ́kọ̀ọ́ nìbàdàn ní gbogbo ẹ̀. Wọ́n ṣe kò sí wọn fa ìwọ̀ tó wọnú wa, àwọnú wọn tó bẹ́ẹ̀ ní ilẹ̀ Haúsá àti ilẹ̀ Ìgbò. Àwa iná ni wọn lóàbí náà ló kó bá wa lọ́wọ́lọ́wọ́ ń sìn. Bàbá Ògbóni ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Ń sìn ọmọ iná là ń rán síná. Àwa ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire, àwa náà náà rán síra wa láti máa lò láti máa fi sọ wá dẹrú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbé síbẹ̀ ní gọ́fúnà, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé wọ́n ti hó allegiance fún Fúlàní. Divide and conquer náà dẹ̀ máa ń lò. Then ọmọ náà máa ń lo ọmọ iná náà rán síná. Ẹ jẹ́ ká wò nígbà tó ń fẹ́ ṣe rúgà ní about 3 years ago, 3.5 years ago. Kí ni wọ́n ṣe? Wọ́n fọ Arẹ́gbẹ́ṣọlá, wọ́n fi ṣe Minister for Internal Affairs nítorí rúgà. Ibi táwọn lọ tí ó yí àwọn náà, wọ́n lò wá síra wa. Now nígbà tó fẹ́ máa ṣírí ilẹ̀ Yorùbá, wọ́n fi Fáyẹmí tó jẹ́ gọ́fúnà Èkìtì state ní 2015 wọ́n fi ṣe minister in charge of mineral resources. Gbogbo ibi tọ́rọ ilẹ̀ Yorùbá pátápátá nítorí pé ó fẹ́ jẹ president ó gbélé wọn lọ́wọ́ tí àwọn bàbá ńlá bàbá ti sọ pé tọ̀ àwọn ọ̀rọ̀ yìí ẹ má jẹ́ ká ṣírí ẹ̀ kó tú síta. Fáyẹmí tó gbogbo ẹ̀ ó tún fún àwọn ẹ̀gbọ́n mi mo mọ̀ ní pé tí n bá tu yín sílẹ̀ ibi la máa sùn sí. Nígbà tí Sọ́tà Òṣókótó ó ní is my adopted son. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kí a sọ ìtàn eléyìí di ọjọ́ míì ẹ̀gbọ́n mi. Ẹ ṣeun mo dúpẹ́. We need education láti jẹ́ káwọn èèyàn wa mọ ìgbèkùn tá a wà. Bẹ́ẹ̀ ni. Tí àwọn èèyàn ò bá mọ ìgbèkùn tá a wà, wọ́n á rò pé bóyá 1+1 is equal to 2. Wọ́n mọ̀ pé nǹkan tá a gbé lọ́wọ́ yìí ti kọjá gbogbo nǹkan yẹn pátápátá pé àti wọ́n ti sọ wá di ẹrú pátápátá. Bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fẹ́ pa wá rún sí. Kò yí ọ̀pọ̀lọpọ̀, wọ́n á sì máa sọ pé a ní àáfàá kan tí mo rí lórí ìkànnì kan osban sọ bá ní ṣé ẹ ti rí o ẹ̀sìn nǹkan tó wà nílẹ̀ ìjà tó wà nílẹ̀ ìjà ẹ̀sìn ní ṣe ẹ̀ rọ́wọ́n Yorùbá nation yẹn nǹkan tó fẹ́ ṣe ni wípé wọ́n fẹ́ máa lọ jí gbogbo àwọn igba rúmọlẹ̀ tó ti sùn gbogbo àwọn òrìṣà wọn tó ti sùn tó ti kó dànù sómi òun ló fẹ́ máa lọ ṣe wá sí Yorùbá nation o ẹ má gbà fún wọn mo ní ẹ̀gbọ́pònù
gbópònú afọ́kùngbému. Ṣé èmi yìí ni wọ́n máa sọ pé kí wọ́n bá wọn bòrìṣà ni àbẹ́yìn ló máa ní kẹ́ ẹ nìṣó kẹ́ wá lọ bòrìṣà? Àwọn tó kò ń yé mi bòrìṣà ń o bòrìṣà, wọ́n ti ra àwa wọ́n tá a níyè ni jẹ́ gbàgbọ́ a jẹ́ gbàgbọ́, àwa tá a jẹ́ màlé a gbọ́ jẹ́ màlé, kò sí àlè padà lọ bá wọn ṣe nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n tó bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní làkúndí nìkún ó wà nínú Quran bẹ́ẹ̀. Ṣé tiẹ̀ kí n ṣe tiẹ̀ kí tiẹ̀ jẹ́ tiẹ̀ kí tèmi jẹ́ tèmi ni. bẹ́ẹ̀ Ipá ni ò rajà, ipá ò tajà, ipá ò rà á, ẹ̀sìn bẹ́ẹ̀ ò ni fàjà, kólúkálùkù mú tiẹ̀ ni. Èmi ò mọ ibi tó ti rí gbogbo kọ́tọ̀kọ̀tọ̀ tó ń sọ yẹn. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ Yorùbá nation. Wọn ò ní tipátipá kẹ́ wá bọ̀ gún, wọn ò ní kẹ́ wá bọ̀ ṣun, wọn á ní sẹ́ kàlàáfíà tó wa kó jọba lórí ilẹ̀ wa, kó jọba nílé ayé wa, kó má gbalẹ̀ wa, kó má sọ wá dẹrú, kó má lé wa dànù. Nǹkan táwa ń jà fún nìyẹn. Nǹkan tá a jẹ́ nìyẹn. Kí Ọlọ́run Ẹlẹ́dàá kó bá wa gbalẹ̀ wa fún wa o. Ṣé bẹ́ẹ̀ rí? àmì o Rí àwọn Haúsá nígbà tí ìjà ṣáṣá ṣẹlẹ̀, ẹ ti gbàgbé ẹ̀gbọ́n mi, nígbà tí bẹ́ẹ̀ ni ìjà ṣáṣá ní Ìbàdàn tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀, ni ìjọ́ kejì ìjọ́ kẹta ni àwọn governors mẹ́rin márùn-ún tí wọ́n tẹkọ̀ létí bẹ́ẹ̀ wá ni síbàdàn, wọ́n wá síbẹ̀ bẹ́ẹ̀ ni tí wọ́n wá kí ló bẹ́ẹ̀ mọ ni kí ló tí mọ wọ́n wá wọ́n wá tí wọ́n torí àwọn Fúlàní tó wà nílùú yẹn náà ṣe wá bẹ́ẹ̀ ni àwọn wọ́n wá nítorí àwọn àwọn ọmọ tiwọn ni. tí wọn kí àfún wa o wọn kí àfún wa Wọ́n wá nítorí àwọn ọmọ wọn ṣó wọn, wọ́n wọlé wọ́n sọ̀rọ̀, kì í ṣọ̀rọ̀ pé wọ́n wà lábẹ́ wọ́n ń sọ̀rọ̀ lábẹ́. No, àwọn governors wọn ni àsọ̀rọ̀ bámbì báyìí, àwọn governors wọn ló tẹkọ̀ létí ni wọ́n wá. Èmi ò mọ nǹkan tí ó dé tí ẹ̀yin governors yìí tí ẹ lè parapọ̀, ẹ̀yin governor ilẹ̀ Yorùbá tíjà bá wà bẹ́ẹ̀ já parí ẹ̀. Ó jẹ́ kẹ́ ẹ parapọ̀ ni, kẹ́ ẹ sọ wípé ọ̀rọ̀ ìjàpọ̀ Sunday Igboho ẹ fi ló fi sílẹ̀. wọ́n síbẹ̀ Tinubu ló fi wọ́n síbẹ̀ tí ẹ̀nà dẹ̀ ń ṣe wọ́n fẹ́ kó jẹ president so kí gbogbo akáwá Kò parun lè torí pé jẹ́ president pírẹ́sidẹ́ǹtì, wọn ò àwọn lè òkè à fún yín ní presidential something jẹ́. Kò tí ì kàn yín, wọn ò ní gbé fún yín. Ẹ má wọ́n ti tanra sọ yín jẹ. owó ẹ̀mí wa náà ń gbà lóṣooṣù owó ẹ̀mí wa náà ń Ó gbà so dẹ̀ kò yé yé àwọn, wọn gan kò sí kan tó kàn wọ́n. ó yé wọn bẹ̀ gbọ́n mi, wọ́n ti jẹ dòdò, wọn ò lè sòdodo mọ́ ni. òun náà ni Ó yé owó wọn, wọ́n ti gba wọ́n owó mọ̀ wípé ẹ̀mí wọn wa ò ní jẹ́, ṣùgbọ́n olúkálùkù wọn olè tó máa jà àtowó tó ń kó jẹ ni wọ́n ṣe ń kọtí ikún sí nǹkan tá à ń sọ. Ṣùgbọ́n ṣe rí màálù tí ò ní rù, Ọlọ́run ló ń ba lé ṣinṣin. olómi ayé Ṣé ṣiṣẹ́ bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ nǹkan ni tó ṣẹlẹ̀ sí Abba Kyari àbí kí lẹ ṣe ń porúkọ olè kí lọ ṣe ń pè yìí? bẹ́ẹ̀ ni Ṣé ẹ mọjọ́ tí ọ̀wọ́ US tí wọ́n ti ń wá? gbogbo àwọn ọmọ north ń sìn náà dìde pé rárá nǹkan kan gbọ́dọ̀ ṣe Abba Kyari wọn ìjà àwọn tí wọn àjọ ń jà fúnra bẹ́ẹ̀. Abba Kyari gbogbo wọn lọ pé kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀, ṣùgbọ́n ibi tó há sí yẹn Ọlọ́run ti bá wa mú wọn o. Ibi tó há sí yẹn US ò ní dẹ̀yìn o, because wọ́n ti ní evidence ní ọwọ́ láti bí ọdún kan sẹ́yìn tí wọ́n dẹ̀ ti ń trace ẹ̀. Ọwọ́ ò kì í rí nǹkan ní ọ̀hún rí nǹkan ló fèrè, wọ́n á lọ mú wá láti root ni, the root cause, yes, ni wọ́n máa lọ wá kí ló ṣe ṣẹlẹ̀, báwo ni ọ̀bá ṣe jábọ́ tó fi bàyàn lẹ́sẹ̀ tó fi di pọ́bẹ̀ ẹsẹ̀ gé, gbogbo ẹ̀ ni wọ́n máa wá bí ọ̀bẹ yẹn bí a ṣe rọ ọ̀bẹ tó fi jábọ́ tó fi bàyàn lẹ́sẹ̀, ibi tó bọ́ sí, apá ibi tó wà, dédé ibi tó bá, gbogbo ẹ̀ ni wọ́n máa ti tọpinpin kí wọ́n tó sọ̀rọ̀ sókè yẹn. Wọ́n lè ṣe sọ̀rọ̀ sókè, wọ́n máa make sure wípé ìdájọ́ yẹn ó ṣẹlẹ̀. Àwọn ò kí ń bribe, kò sọ̀rọ̀ bribery and corruption nílùú Amẹ́ríkà. Ọlọ́run Ẹlẹ́dàá ń bá wa mú wọn bọ̀ nìyẹn. Ó ń bá wa mú wọn bọ̀ nìyẹn. Tó bá fi lè bọ́ sí ọwọ́ wọn, àṣírí gbogbo wọn máa tú torí pé wọ́n pọ̀ nídìí ẹ̀. Ọlọ́run máa tínú àṣírí wọn. Òmòṣe ní màálù tí ò ní rù, Ọlọ́run ló ń bá a lé ṣinṣin. Ọlọ́run ti gbé tiwọn náà bá wọn lọ́wọ́ báyìí ní ìsìn. Ojú dẹ̀ máa tì wọ́n gbẹ̀yìn ní agbára ti Ọlọ́run. Àdàbí tó bá yẹ pé àwọn ọmọ Yorùbá la tọ́ wọn níjà. Ibi tí mo tún lọ ní ọ̀rọ̀ Kútọnu kó tó di pa parí ètò yìí. Rí bàbá wa Sunday tí wọ́n gún lọ sí ilẹ̀ Kútọnu, ó fún wa ní ice opener. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ̀yin ọmọ bàbá mi, tí ẹ bá rí bí ìlú Kútọnu ṣe rí, wàláhì ṣe ló dàbí ìlú tá a wà yìí. Iná ò máa lọ for 24 hours. Kò mà sí pure water nílùú Kútọnu, kò mà sí omi. Wọ́n mu omi tó dá, omi wọ́n dẹ̀ dá dáadáa. Kò sí pure water, kò sí bottle water. Omi táàpù ni wọ́n mu.
nílùú Kútọnu ilẹ̀ wọn ń dán gbinrin ni àti ilẹ̀ street àti ilẹ̀ main road ó ń dán gbinrin ni nǹkan tá a fẹ́ ní kó wá wọ́n sílẹ̀ dẹ̀ Yorùbá ní ètò nìyẹn. bẹ́ẹ̀ ni wọ́n ní ètò wọ́n dẹ̀ ń tẹ̀lé wọ́n ní òfin wọ́n dẹ̀ ń tẹ̀lé wọ́n ṣó ilé president wọn ẹ̀gbọ́n mi kò sí ọlọ́pàá kan níwájú ilé president ẹnìyẹn wá bi wọ́n léèrè pé kò sí ọlọ́pàá níwájú ilé president ni wọ́n nígbà tí kò sẹ́ni tó ń lé kò dẹ̀ sẹ́ni tó ń lé kò sí nǹkan tó fẹ́ máa bẹ̀rù fún wọ́n ní kódà president wọn máa ń jáde láti inú ilé ẹ̀ ó máa ń lọ sí ọjà ìgbèríko á lọ ra nǹkan fúnra rẹ̀ á dẹ̀ tún wọlé padà tí ò ní sí security ẹjọ́ nítorí Ọlọ́run kánsẹ́lọ̀ ọ̀wọ́ kánsẹ́lọ̀ tó wà ní gbèríko wọn ò lè dárìn security lẹ́yìn. ayé tó ń jẹ ojú ayé Aláàfin lọ ayé tó ń jẹ. nítorí pé wọ́n ti ṣe oríṣiríṣi wọ́n ti step on many people's toes wọn ò lè dárìn. wọ́n ṣe mọ́mọ́ àwọn ìjọba lọ́wọ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ kán lè sọ wá dẹrú. wọ́n ti mọ̀ pé wọ́n máa pa wọ́n náà ni nígbà tó yẹ pé kinní yìí lè má tọ́ sí wọn kó tó gbélé wọn lọ́wọ́ àwọn náà dẹ̀ ti gbẹ̀mí ẹlẹ́mìí lóríṣiríṣi kó tó débẹ̀ òun lèmi ṣe ni wọ́n step on toes so wọ́n ti mọ̀ pé ẹ tó bá pani nípa àdà ìdà náà ló máa fi pa so in that case àwọn náà máa ṣọ́ra ẹ wo a lè mọ́jọ́ solókùn nítorí pé kí ni Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èèyàn a lè sọ̀rọ̀ tán a máa sọ díẹ̀díẹ̀ náà ni tó bá tún máa díjọ́ sátidé ní agbára ti Ọlọ́run àtúbọ̀ sí orí ètò wa ètò yín ètò wa ètò gbàgede ọ̀rọ̀ láti iléeṣẹ́ Sampfatis FM àwọn bàbá wa tí wọ́n jókòó tí wọ́n ti ń fún wa ní tó ti ń yànnàná ọ̀rọ̀ fún wa láti àárọ̀ àwọn náà ni bàbá wa Mr. Fatai Ogunribido ìlú London náà lọ́wọ́ náà wà àwọn ní àgbààgbà wa àwọn ní secretary wa ní Yorùbá Global Media Presenter tá a jẹ́ tó jẹ́ ọmọ ẹgbẹ́ tèmi náà jẹ́ igbákejì wọn tó dẹ̀ yẹ pé àwa náà là ń tukọ̀ gbogbo media presenter ní ẹgbẹ́ yẹn ni lóríṣiríṣi náà ni bàbá wa tó dẹ̀ máa ń jẹ́ kíni tó máa ń bá wa tó máa ń là wá lọ́yẹ̀ tó máa ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún wa àti àwọn bàbá wa tó wà ń bẹ àtàwọn màmá wa náà gbogbo yín pátápátá ni mo kí nínú ìkànnì mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ̀gbọ́n mi Ọlọ́run ẹlẹ́dàá máa bá mi wà pẹ̀lú yín ọpọlọ yín ò mà ní dọ́bà ní agbára ti Ọlọ́run ilé àtọ̀nà yín ò ní dàrú ní agbára ti Ọlọ́run gbogbo nǹkan tó ti ara yín jáde èyí tó mí ni àti tí ò mí ni Ọlọ́run ò ní nawọ́ ìbànújẹ́ sí ní agbára ti Ọlọ́run àwa kéré oko délé àmàní tọ̀nà bí èéfín ní agbára ti Ọlọ́run iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ ní agbára ti Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín o ojú ò ní tì yín bí ẹ ṣe ń tù wá lẹ́yìn nílé iṣẹ́ Sampfatis FM tó pé tá a bá pè yín lẹ́ẹ̀kan ẹ dá wa lóhùn lẹ́ẹ̀mejì ní agbára ti Ọlọ́run àní fi ń ṣe àwádìí tọmọtọmọ ti ayataya ní agbára Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ bàbá wa àtún máa rí yín bá o ẹ̀yin náà la máa wá bá àwa lè máa wá ẹ̀yin la máa pè àwa náà lè máa bá ní agbára ti Ọlọ́run ohun tí ẹ fi ń bá wa sọ̀rọ̀ ohun náà ò ní dàrú láéláé ní agbára ti Ọlọ́run ọpọlọ yín ò ní dọ́bà o ẹ ṣé mo dúpẹ́ Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín tó oníyan ṣe o ọlọ́kà ṣe àwa tá a jiyàn jìkà ẹ ṣeun ẹ kú àìbínú tí ẹ bá ń gbọ́ wa à fún yín níbi ìṣẹ́jú 5 ẹni tí ó bá fẹ́ pè wọlé láti dúpẹ́ lọ́wọ́ bàbá wa Fatai Ogunribido pé wọ́n ṣeun wọ́n kú ètò ẹ lè bá pè wọlé láti dúpẹ́ lọ́wọ́ wọn tí ẹ bá dẹ̀ fẹ́ béèrè ìbéèrè á jẹ́ pé ìbéèrè yín á tún máa dijọ́ míì o toró kù ìṣẹ́jú 5 ká fi kásẹ̀ ètò náà nílẹ̀ recap lórí gbogbo nǹkan tá a ti sọ gbogbo nǹkan tá a sọ a sọ̀rọ̀ nípa bàbá wa Sunday Igboho nọ́mbà tẹ́ bá bá pè sí ó wà lórí ètò tó jẹ́ 44-744-616-3040 ó kù bí ìṣẹ́jú bíi 3-4 ká fi kásẹ̀ tó nílẹ̀ nǹkan tá a sọ lé lórí a sọ̀rọ̀ nípa bàbá Sunday Igboho nǹkan tí ibi tó wà àti gbogbo bí nǹkan ṣe ṣẹlẹ̀ a sọ̀rọ̀ nípa yẹn kí Ọlọ́run ẹlẹ́dàá ọlọ́jọ́ èní kó bá a dúró tì wọ́n kí Ọlọ́run bá mi wà pẹ̀lú wọn Ọlọ́run ò ní jọ́ sì jẹ wọn ò ní sì mu ní agbára ti Ọlọ́run afẹ́fẹ́ atẹ́gùn àlàáfíà la máa fẹ́ sí wọn lára gbogbo nǹkan tó bá jẹ ńbẹ̀ tó bá mu kò ní gbòdì lára bàbá wa ní agbára ti Ọlọ́run ẹsẹ̀ báyìí ló máa fi rìn jáde níbẹ̀ láti lọ sọ́dọ̀ wọn ẹbí wọn nílùú Jámánì ní agbára ti ìkọ́ kì í kéjò ìkó mà ní kọ́ bàbá wa ní agbára ti Ọlọ́run
Ọlọ́run á bá mi wà pẹ̀lú wọn lágbára Ọlọ́run. Ìyàwó wọn náà tó dẹ̀ wà ń bẹ̀, wọ́n kù fọmọ ènìyàn ṣe o, wọ́n kú ọ̀rọ̀ ọmọ, wọ́n kú ọ̀rọ̀ ọmọ, wọ́n kú ọ̀rọ̀ ìlú, àní wá wọn tì ní agbára Ọlọ́run. Ẹ ṣé àdúpẹ́ fún gbogbo àwọn olùgbọ́, fún àwọn tí wọ́n àti gbogbo àwọn tí wọ́n bá tún ṣètọ́jú bàbá wa Sunday ní ìlú Benin Republic. Gbogbo yín pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín. Ẹlẹ́ẹ̀kejì tá a sọ òun ni àwọn tó wà ní Àbújá. Ọ̀la òun ni court case wọn, etí wa gbọ́re o ní agbára Ọlọ́run. Níwòyí ọ̀la kí gbogbo wa kínú wa máa dùn, ká máa yọ̀ ní wípé kí ni ipò wọn ti fọ̀wọ́n èèyàn wa sílẹ̀. A fi àsìkò yìí tún sọ fún wa wípé ní ọ̀la a ní town hall broadcasting meeting tá a máa ń ṣe níjọ́ Wednesday. A máa ṣe lọ́la pẹ̀lú àwọn Yorùbá global media presenter. Wọ́n máa bá a ṣe town hall lọ́la, kẹ́ darapọ̀ mọ́ wa ní a máa stream ẹ̀ náà lórí Sampfatisfm. Darapọ̀ mọ́ wa láti béèrè tẹ́ bá ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè, torí àwọn tó tún jẹ́ ọ̀gá mi, àwọn ọ̀gá wọ́n tún wà ń bẹ̀. Àwọn tá a máa wà ń bẹ̀ àtó bí 20 tí a máa ṣí yín létí, tá a máa fún yín ní update lórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. So ẹ darapọ̀ mọ́ wa lórí ní iléeṣẹ́ Sampfatisfm. A máa wà lórí ẹ̀ ní aago 9 la máa bẹ̀rẹ̀ broadcast wa. Ọlọ́run á wà pẹ̀lú wa, àní wára wa tì. Èyí tí a fi ṣe ìkẹyìn òun náà ni ti bàbá wa ọba Ògbóni tí wọ́n mú sí Èkó. Ní agbára tí Ọlọ́run, wọ́n máa fi wọ́n sílẹ̀ nítorí pé kí ni a mọ̀ pé bàbá wa Ògbóni, ọba Ògbóni, wọn ò mọ̀ nípa ẹ̀, wọn ò mọ̀ wọn ò mẹsẹ̀, wọn ò fẹ́ yí mọ́ wọn lẹ́sẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tó bá yá ṣá, olóòótọ́ wọn ní kí n kú sí ipò kà, wọ́n á fi wọ́n sílẹ̀ lágbára tí Ọlọ́run. Nípa àwọn brothers mi tí wọ́n lé káàkiri, èmi ni Awíkóńkó, èmi ni Ọmọlúkà, Bàbá Èkìtì àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n lé káàkiri. Ẹ̀yin DSS tẹ́ bá jẹ́ Yorùbá, tẹ́ bá gbọ́ Yorùbá, ẹ bá mi fọ̀wọ́n brothers mi sílẹ̀, ẹ fi wọ́n lẹ̀. Ẹ̀yin náà tẹ́ jẹ́ àwọn brothers wa, ẹ fi orí ẹ tọ́jú ara yín. Wọn ò ní rí yín mú o ní agbára tí Ọlọ́run. Ọwọ́ ọ̀tá kò ní bà yín, idà ọ̀tá kò ní bà yín ní agbára tí Ọlọ́run. Ìkọ́ ò ní kọ yín o. Ẹ ṣọ́ra bí bọ́lọ́run bá ń ṣọ́yàn, èèyàn máa ń ṣọ́ra ẹ̀ ní. Ẹ̀yin náà ẹ ṣọ́ra, ẹ mọ ibi tí ẹ máa rìn sí. Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí apá ọ̀tá kó ka yín lágbára Ọlọ́run. A máa fèyí ṣàlọ. Èmi Adétóhùn Àmọ̀kẹ́, èmi ọmọ bẹ́ẹ̀nìyẹn bá kú atala ńlọ, oríkì mi pọ̀ gan-an nítorí pé kí ni ọ̀yàwó Yánmírín náà ni mímí. Mo ní mo mọ ohun ara mi, mo yá àbáyán nírin lọ. Àmọ̀kẹ́ Adé, mo mọ ohun ara mi, mo yá àbáyán nírin lọ. Aláàánú òun ọ̀pọ̀ abọ́ amútòkùn bọ̀ tí ò lọ́mọ rí nínú bóyá tó ṣe bóyá gbẹ bá wọlé láláwọ̀ dúdú láṣẹ ní àparapọ̀ kí Yorùbá dá dúró látà fínú konú tàṣọ̀kan ó dájú àjòjì máa mórí lẹ́kọ̀ọ́ Yorùbá nation most star. Gbogbo Yorùbá pátá ilé lóko náà sọ pé èdè wa jọ wá lójú láparapọ̀ dá dúró Yorùbá nation most star. ẹ pé kò ó Sunday mi, ẹ pé kò ó Sunday mi o. Agbógun má ti di akọni nínú èèyàn o. Ẹ pé kò Sunday mi. Akọni tó ń yọni léwu tó ń gbani sílẹ̀ lójú ogun. Òun náà pè lálágbára. Mo mẹ́wé mo mẹ́kò mo olóògùn tó ń jẹ. Níwọ̀n bá ní o ṣe níwájú ìbò. Ojú tó ti rókun tó dẹ̀tún ti rọ́ sáré. Má fi wé tiẹ̀ tó ń wo òdòye sílé. Bàbá ní fádà fún ọmọ ẹ̀ tó bá bí. Ìmú kan ogun kó tó lè ṣẹ́rí ogun. Fúnra Ọlọ́run ló dẹ̀ ṣe lákọ̀ọ́ni. Kò dẹ̀ sí lówó fíìmù tún téèyàn ṣe. Ìṣesí ẹbí takọni náà ni.